ẹ káàbọ̀ sórí ìkànnì ohun tó ń ṣẹlẹ̀ níbi tá a ti ń máwọn òròyìn tó jójúlówó wá fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé a ò ní máwọn òròyìn tí kìí ṣe òtítọ́ wá fún yín lórí ìkànnì yìí. Ẹ bá mi subscribe, ẹ like, ẹ comment, ẹ pín káàkiri, ẹ wá nǹkan fìdílé kájọ gbóhun tó ń ṣẹlẹ̀ níkànnì yìí. Fúlàní ni wọ́n ti wà nínú kíní bàbá Gani Adams yìí gan àti ẹ̀wà mẹ́ẹ̀ tó ń ṣe gan mọ́. So òun ló sọ pé òun fẹ́ di chief, ó lọ sọ rẹ̀ di chief, ó fagagbága pẹ̀lú àwọn ọba. Ó fagagbága pẹ̀lú wọn gbà kan ló kọjú sí bàbá Tinubu gan, kí ló kàn ẹ́ pẹ̀lú politics? Ogun jagunjagun ló yẹ kó jẹ́, jagunjagun ní òǹdó yẹ kó máa bá ẹ nídìí gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. So ó ráyè gbogbo nǹkan bẹ́ẹ̀ wọn Yorùbá ò dẹ̀ ní sọ̀rọ̀ tẹ́ni yẹn bá ń ṣe nǹkan yẹn ìjọ tó máa ṣe fún olódélẹ̀ Yorùbá àwọn ọba yẹn máa ṣe lọ mò ń wẹ̀ lọ́rọ̀ Yorùbá. Mò ń wẹ̀ yẹn láìpẹ́ náà ló sì sọ pé ẹ̀yin Yorùbá wò ṣé mo mọ̀ yín tẹ́ máa ti sínú kinní kan. A jẹ́ pé òjò ni ò ń bẹ̀rù ẹni tó dẹ̀ láyà ti bọ́ síwájú ojú ogun la wà. So ní pé kó náà má ṣe tẹ̀ ṣùgbọ́n tí Sunday Igboho òun la mọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo. Mo lọ Google AI lánàá, mo ní who is the most popular activist in Yorubaland ní Nàìjíríà. AI gbé jáde rẹpẹtẹ. Sunday Igboho ni o. Pátápátá ó wà. Sunday Igboho ni o, ètò wa o. Olóyè ẹ ṣe màmí. Olóyè ẹ gbé ọṣẹ fún mi. Ẹ gbé ọṣẹ fún mi tí ẹ bá gé fún mi tí bá mú yín dání. Kí ṣàdé bá gbóhùn sókè. Olóyè ẹ gbé ọṣẹ fún mi o. Àwọn ọlọ́pàá yìí nìkan mo lè power tap mo ṣe gbé yín sókè. TikTok yẹn èyàn tó power tap mo lè gbé wọn sókè o because mo ṣe wà. Àbí kọ́ sẹ́ndì at mi àbí kílẹ̀ ní kọ́ máa sẹ́ndì. At mi àbí kílẹ̀ pé. Àwọn wo náà sẹ́ndì àwọn tó bá sẹ́ndì at mi ẹ dá ọkọ̀ wọn ká gbé wọn sókè. Ẹ̀yin èèyàn ṣé ń gbọ́ nǹkan tí wọ́n ń gbọ́ sọ lórí TikTok because TikTok yẹn náà oríṣiríṣi mo ṣe kọ́ wá hàn já mi bọ́ mo tún padà wá. Ìkà pọ̀ níkà o, rere abẹ́ ni rere, ìkà pọ̀ níkà o, rere abẹ́ ni rere, ó dájú rẹ̀ nígbè bùkà láyé, aya rẹ̀ á jẹ́, ọmọ rẹ̀ á jẹ́, òun náà rẹ̀ ìkà bẹ́ẹ̀ gbọ́n bí ifá bẹ̀rẹ̀ hàn bí ọ̀pẹ ẹ̀lẹ́ àdìsá ṣe lè ná. Ẹ bá gbóhùn sókè, Mr. Richard mo ti gbé yín sókè, TikTok drop yín mi lè tún yín gbé sókè. Mi ní máa gbé sókè máa drop láì power tap èmi kọ́ ni mo ṣe yẹn náà. Ẹgbọ́n sókè ti yín mo lè parí show ibi ṣe wà yìí. Àwọn èèyàn ti sùn. Ojú àwọn lọ Ògún gbọ́. Ògún gbọ́ ojú àwọn lọ. Ògún gbọ́. Ó ṣe eré àdìsá ṣe eré ìṣẹ̀. Ṣé mo ti jẹun ṣá? Àgbà mi máa ti jẹun àárọ̀. Ṣé wọ́n múra wọn ṣe ní ó jura wọn lọ bàbá ọlọ́dẹ yàtọ̀ sí lọ́dẹ. Àwọn tó wọ́n dẹ́ mi ṣe ọ̀ká tó wọ́n tó. Káwọn tó wọnú igbó lọ, wọ́n ti mọ̀ wípé jẹ́ ẹ̀sán máa ké. Wọ́n ti mọ̀ pàṣẹ wọn dé. Ẹni fẹ́ káyé kàdé bóyá ń gbọ́ òun because TikTok yẹn ó tán ti disconnect pẹ̀lú YouTube ni. Ẹ tó wà lórí YouTube ẹ̀yọ́ ṣé ń gbẹ́ tó sọ̀rọ̀ lórí TikTok. Mi mọ̀ ó má ṣe máa bèrè lẹ́ẹ̀mẹwàá. Kí ló ṣọ́ ń gbọ́ ó ti sú mi báyìí. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn ṣé ń gbọ́ àwọn tó sọ̀rọ̀ lórí TikTok torí Ọlọ́run. Mi kàn tí ẹ rí pé àwọn èèyàn gan ti sùn. Bí ẹ ká sọ ṣó yìí dọ̀la ni. Ṣé ká sọ ṣó yìí dọ̀la? Mi fẹ́ kíní. Mi rò bóyá àwọn èèyàn gbọ́ nǹkan tẹ̀ sọ lórí TikTok o. Mi ilé ìpa àwọn èèyàn. Okay, èèyàn kan ní yes we hear. Okay. Ó yá ẹ bá wa sọ̀rọ̀. Mi jẹun, ó ní kí lọ jẹun. Ẹnìkan ní not clear. Kí ó dé báyìí.
Mr. Abdullahi sọ pé not clear ẹ jọ ẹ tó bá clear lọ́dọ̀ ẹ bá wa kọ ẹ tí bá dẹ̀ clear ẹ bá wa kọ Mr. Abdullahi sọ pé not clear o àbí Abdulsalam wọ́n ní no mi ìmọ̀ kan tó ṣẹlẹ̀ sí TikTok mi wọ́n ní not clear yàrá sẹ́là náà sọ pé not clear wọ́n ní not clear àní TikTok mi sẹ́ ẹ̀ mo sọ fún yín pé TikTok mi nǹkan ti wọ́n ti kí ló jẹun màá lọ inú mi ń dùn mi jẹun mi ò pé mi tí ì jẹun ṣé níṣẹ́ tí mo jùlọ láàárọ̀ yẹn wọ́n ní no volume TikTok ẹ má wulẹ̀ sọ̀rọ̀ mọ́ wọ́n ní no volume ẹ tó bá fẹ́ bá wa dáṣẹ́ tó pọ̀ sórí fóònù ẹ má bọ̀ lórí YouTube ẹ rí no volume àwọn náà yìí tí èmi tó pé pàtí mo wà nínú Islam ẹ mọ ìyàwó tí máa ń gbà pàtí mo ń ṣe Islam mo gbàwẹ̀ Monday mo gbàwẹ̀ Thursday tó bá di inú kí lorúkọ ẹ àsìkò àwẹ̀ máa gba Rajab máa gba Shaban máa gba Ramadan mo yàwé tí pẹ̀lú mo ṣe Islam mo yàwé tí máa ń gbà màmí máa ní ọlọ́ọ̀mọ yìí kí ló ṣe pa wọ́n láì dáa mo gbàwẹ̀ jù mi fẹ́ tó gbàwẹ̀ tó mi ó ti mọ́ mi lára TikTok wọ́n ní wọn gbọ́ yín ẹ jẹ́ ká ṣe show ẹ̀fẹ̀ ní ẹ̀fẹ̀ ó dùn ó. tá mo tún máa gbé wọlé àwọn tá à ń gbé wọlé wọn power tap náà tó bá gbéyàn wọlé tó power tap lọ́nà ní gbogbo ẹ̀ máa bá dé. èmi ò fẹ́ máa dára mi láàmú o. ó ṣàníṣẹ́ Ìgbòho ni ó clear lórí TikTok but kò clear lórí YouTube TikTok dẹ̀kẹ̀rẹ́ kò sí ìran kan tí wọ́n fi TikTok ṣe because TikTok èèyàn 1000 lè máa wẹ̀ wọn ò ní ẹ ò lè rí power tap tí máa power tap tó bá pọ̀ jù lórí TikTok ní mélòó ni máa rí 20,000 power tap yẹn TikTok ò fún yàn ní £1 o kì í fún máa fún mi ní £1 ní lórí power tap yẹn o bẹ́ẹ̀ tó bá power tap àwọn èèyàn máa rí show wa power tapping is not sanwó fún ẹni tó ń wo náà ò gbowó lórí ẹ̀ màmá wa pariwo ẹ bá power tap náà ẹ jẹ́ fẹ́ ti YouTube. Wọn ò kí ń sẹ́ǹdì ẹ̀. Okay. Okay, I'm going to. Wọ́n ti report page yẹn pa. Bí wọ́n bá tọrọ bára lọ́wọ́ wọn náà máa ń pè. I will bring you up and send one at me. Okay. One TikTok at me. Oh yeah, I'm bringing you on. I said one TikTok at me. Tell me they send here. Oh yeah, Mr. Richard, about that's it too. Oríire nìyẹn o. Àdìsá fẹnu Wigate. Bẹ́ẹ̀ni. Ayé ń gbógun bẹ́ṣù gbógun o lórí asán ni. Bẹ́ẹ̀ni. July 1st yẹn ó yẹ ká mọ̀ wípé ọdún yẹn kankan lọ́dún ṣẹ́gun fún alẹ́ Yorùbá ogun Fúlàní. Ẹ̀yin èèyàn mi ṣó ń kílíẹ̀ ṣé ń gbọ́ ọ̀rọ̀ tẹ́sán yẹn ṣó mú yẹ̀sì sọ̀rọ̀ yẹn mú yẹ̀sì à ń gbọ́ yín. Ẹ bá wo history Yorùbá kò sí ẹni tó dìde fúnlẹ̀ Yorùbá tí Fúlàní ò kì í fẹ́ jẹ balẹ̀. Jẹ́ ẹni sùúrù ẹ kí ọ̀rọ̀ ìgbó sókè ẹgbọ́n sókè. Ọjọ́ tó ti miss target yẹn
mo ti mọ̀ pé ilẹ̀ Yorùbá Ọlọ́run ti ṣẹ́gun kan fún wa bẹ̀ ọ̀tẹ̀ tó kù ọ̀tẹ̀ yẹn ló jẹ́ ká mọ̀ ọ̀tẹ̀ yẹn ní òjẹ́ ká rí. bàbá tó tẹ̀yìn kúrò ẹ wo Yorùbá ti bọ́ fáínàlì ọ̀tẹ̀ yẹn nìkan ló kù láti tó lè tì tó kù. àwọn bàbá bá wọn ránṣẹ́ yìí àwọn bá wọn iṣẹ́ yẹn Ọlọ́run ló bá wọn ṣe o. bẹ́ẹ̀ ni Ọlọ́run bá wọn ṣe o. so ẹ gbogbo ọlọ́tẹ̀ kan dúró kan stop ẹ̀ kan wo kan ronú deeply ẹ̀ kí Yorùbá kan ronú deeply pé bàbá wa ẹni sùúrù ẹ jọ ṣáwọn èèyàn ń gbọ́ lórí show yìí àbí tó kọ́ gbálẹ̀ tí pé fẹ́ lọ sùn jẹ́jẹ́ kábẹ̀ kan kọ́ tiẹ̀ ṣé ká stop show yìí because mi rí kọ́mẹ̀ntì kankan and again pé wọ́n gbé mi lọ lẹ́ẹ̀kan tó bá tún gbélé náà lọ in fact má lọ sùn ní o Ọlọ́run mọ̀ kó má lọ sùn ní ìgbà mi mo lọ sí èyí ìsìnkò ṣó kó má lọ síbi iṣẹ́ ṣé ẹ ń jọ ń gbé tẹ́ bá mọ̀ pé ẹ gbọ́ bẹ́ẹ̀ kó ní ká kú lọ sùn ká parí show yìí lórí YouTube àwa tó rí TikTok ká máa gbádùn ara wa nìṣó. wọ́n ní díẹ̀díẹ̀ làwọn ń gbọ́ mo ti ń rí níbi show mo ti ń rí. wọ́n ní it's not clear sir Mr. Yisha ti bẹ ní nọ́mbà mi lọ́wọ́ ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí àwọn sọ pé we can't hear at all. ẹ pè mí sórí WhatsApp TikTok yẹn ó fún mi ní headache ẹ pè mí sí WhatsApp sir. ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn ọ̀rọ̀ yẹn ó dẹ̀ pé ọ̀rọ̀ yẹn ó mú yes ẹ yẹ kó pè mí sí WhatsApp. ọ̀rọ̀ yẹn mú yes ó mú yes gidi gan ni gidi gan ló mú yes. ẹ yẹ kó wọ́n ti pè mí ẹ yẹ kó gbọ́n sókè ẹ ká lẹ́tà. Yes, ọ̀rọ̀ tí mò ń sọ lẹ́ẹ̀kan ni wípé ṣe rí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà pé ọba tí ń tìyàn lẹ́yìn tí kìí jẹ́ kójú ti ni ó ti bàbá lẹ́yìn ojú òde tì wọ́n láíláí ojú òní tì wọ́n láíláí lágbára Ọlọ́run Elédùmarè. ṣe rí mo máa ń rọ̀rọ̀ kan mo tún máa ń rọ̀ all the time pé ṣe rí July 1st yẹn tán ti lọ sílé bàbá yẹn tí Ọlọ́run ti yọ wọ́n jáde kúrò láàárín ọ̀fìn àti wàhálà àti ìdààmú yẹn Ọlọ́run yọ wọ́n kúrò láàárín kìnìún mo mọ̀ pé Ọlọ́run ti ṣẹ́gun kan fúnlẹ̀ Yorùbá but ọ̀tẹ̀ ni ò jẹ́ ká mọ̀ pé Ọlọ́run ti ṣẹ́gun fún wa kò sí ẹ lọ wò from history abaláyé ni ó dẹ̀ tún ṣojú wa again gbogbo ẹni tó jà fúnlẹ̀ Yorùbá gbogbo wọn pátá bàbá Awólọ́wọ̀ ni o Bọ́lá Ìgè ni o bàbá Ògùn state náà tán yìnbọn fún tí bàbá jẹun tí ìgbọ̀nba tó bára ilé yìí Abíọ́lá ni o gbogbo wọn ẹni tó bá ń tí ń dìde fúnlẹ̀ Yorùbá fún ìtúsílẹ̀ wa Fúlàní máa ń pa wọn ni wọ́n máa ń rí wọn pa ni o kò sí gbẹgbẹ gbàgbé ọjọ́ tí wọ́n ti fẹ́ẹ̀lì ti ṣe Sunday yẹn mo mọ̀ pé ìjọba Fúlàní ti wó pátápátá. kábíyèsí Ọlọ́run àwa Yorùbá ni ká dìde ká fìmọ̀ ṣọ̀kan ká má ṣọ̀tẹ̀ mọ́ ká mọ́tẹ̀ kúrò ní ọ̀rọ̀ wa. wọ́n máa sọ wọ́n ní èpè alẹ̀ ẹnìkan lórí ẹnìkan lẹ̀gún ti máa ń parẹ́. nínú ìran tá a wà ń sìn ẹ jẹ́ kẹ́gún yẹn parẹ́ ní ìran wa ẹ já parẹ́ fún ìran Yorùbá. ká lè fìmọ̀ ṣọ̀kan ká má bàa lè ṣẹrú mọ́. à ń ṣẹrú ní Nàìjíríà tó jẹ́lẹ̀ wa àtúwá sódò òyìnbó àtúwá ṣẹrú òyìnbó tí ó yẹ kó rí bẹ́ẹ̀ ni kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹja mọ́tẹ̀ kúrò Ọlọ́run ti ṣẹ́gun fún wa Ọlọ́run ti lo bàbá Ìgbòho láti ṣẹ́ ogun yẹn fún wa àti bí Fúlàní wó so ẹ jẹ́ kí iye wa sọ ẹ jẹ́ ká lọ́rùn sílẹ̀ bàbá Abraham Adésanya so nǹkan tí wọ́n fẹ́ sọ yìí ni ẹjọ́ ìmọ̀ Yorùbá ẹja mọ́tẹ̀ kúrò lọ́rọ̀ wa o ẹ má jà ṣọ̀tẹ̀ o tá a bá ṣọ̀tẹ̀ ẹ wo ibi nǹkan tá a ti ń lé láti 1960 within 6 months àtó wa lọ́wọ́ tẹ̀ wá lọ́wọ́ o. So bàbá wa mo fẹ́ bèèrè question kan lọ́wọ́ yín àti gbẹ́n tó ń wò mí pátá nígbà tí olóyè Sunday Ìgbòho ẹ wo àwọn tá a tí mo ṣó lórí YouTube nísìn Ìgbòho ni wọ́n ti jí wọn gbé ọ̀nà jẹ́bà bòde ṣáájú lọ́hùn wọ́n ti lọ sí across wọ́n ti lọ sí another country ìyá àtàtọmọ tí wọ́n jí gbé ní kílókè yìí ní Ìgbòho so wọ́n dẹ̀ ti ń kó wọn lọ sí another country before 3-4 days làwọn olóyè fi ń track wọn nínú igbó káàkiri ẹwọ láti ẹwọ Ìgbòho ní Ọ̀yọ́ state tí ó wọ́n Kwara lọ jẹ́bà Mọ̀lété ẹwọ gbogbo tí wọ́n ti kó wọn lọ ẹ̀mọ́ ní Mọ̀lété mọ́rọ̀ local government so wọ́n ti fẹ́ cross sí other country báwo ni ò bá ṣe rí tó yẹ pé Ṣèyí Mákindé gbà fún olóyè Sunday Ìgbòho pẹ̀lú àwọn ọmọ yẹn àwọn ọmọ àti tíṣà tí wọ́n kó wọgbó yìí báwo ni ò bá ṣe rí lọ́kàn yín sà.
Okay ma ṣẹ́rí ẹ jẹ́ sọ kíní kan fún yín mọ̀ ṣẹ́rí èmi máa list sí different program ṣe gbọ́ mi ẹnìkan ti pariwo fún mọ́ọ̀nì rí pé tí ò bá ṣọ́ra wípé ìgbẹ̀yìn ẹ̀ nínú ọ́fíìsì yẹn pé kò lè nítumọ̀. Mánu wo? Yes ẹnìyẹn máa ń sọ all the time ó máa ń sọ oníkó tí ò bá ṣọ́ra pé ìgbẹ̀yìn ẹ̀ nínú ọ́fíìsì yẹn pé nǹkan tó máa ṣẹlẹ̀ kó máa rí o so òun náà ìgbésẹ̀ yẹn ló ń gbé sìn understand because ẹni mi kan pé nígbà míì tẹ́ni mi bá ti dépò tó ti dépò á ti bìlípò ti da demigod understand kò ní máa ṣe nǹkan tó yẹ kó ṣe mọ́ so nǹkan tó ń ṣe present governor Ọ̀yọ́ state nìyẹn because báwo ni wọ́n á ṣe kó àwọn ọmọ kéékèèké ẹjá àwọn àgbàlagbà èèyàn náà ni wọ́n o ẹjá wo ọmọ 2 years 3 years 4 years tó wà ń bẹ̀ yẹn ẹjọ́ kí ló fẹ́ fi sọ fún wa sí pé gbogbo wọn ló wà alive. àgbèsè Ọlọ́run. báwo ni wọ́n fẹ́ sọ fún wa kán jẹ́ kí ló fẹ́ sọ fún gbogbo wọn ló wà alive àní pé ẹ máa wò ẹni tán kó yàn láti Ọ̀yọ́ state wọ́n ti cross Niger ṣé kìí ṣe pé wọ́n lọ ń ta àwọn èèyàn wa sóko ẹrú nílùú kan. ṣé kìí ṣe pé wọ́n lọ ń ta àwọn èèyàn wa sóko ẹrú aráàbù nílùú kan ṣé kìí ṣe kan tó tún ṣe nìyẹn. ẹ bá wa mute olórí TikTok ẹ jọ náà. ẹ̀yin Ọ̀yọ́ state ẹ dìde ẹ lọ sílé gómìnà yín millions of people ní ẹ dìde mọ́tò kò tí ì kàn yín àwọn fámìlì tó kàn wọ́n mọ̀ pé ó máa kàn wọ́n ẹ dìde ẹ lọ sílé gómìnà yín ẹ lọ jòkó síbẹ̀ ẹ dáná táyà ẹ jòkó síbẹ̀ kúrò wájú ọ́fíìsì ẹ̀ until tó bá do the needful àwọn ọmọ kéékèèké yẹn àwọn ọmọ kéékèèké àwọn àgbàlagbà tó wà bẹ́ẹ̀ kán lọ gbà wọ́n lẹ̀ àmọ́ ibi táwọn wà ń sìn àmọ́ báwọn ti kọ́ cross border àmọ́ báwọn ti tàn wọ́n sínú oko ẹrú ìwọ́dẹ̀ jòkó sínú state house òun ṣe fàájì àwọn ọmọ tiẹ̀ wà lábroad ọkùnrin balẹ̀ ìyàwó ẹ̀ wà pẹ̀lú ọkùnrin balẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni. àwọn ọmọ yẹn sì ṣáṣú ọ̀pá ọmọ yẹn sì wà láyé ṣá. láti sí tí wọ́n sọ̀rọ̀ kó sì wà láyé àgbàlagbà gan tó jẹ́ jẹ́nẹ́rà gan nínú igbó ejò òkú ṣọ́ọ́kú nínú igbó káwọn sọ pé àwọn ọmọdé táwọn ọmọ kan tó jẹjọ táwọn ọmọ kan tó jẹ́ kọ́bọ̀ táwọn mọ́. bẹ́ẹ̀ kí ló lè mú Ṣèyí Mákindé kí ló lè lé ọkàn Ṣèyí Mákindé báyìí. mi ṣe mọ̀ pé gẹ́gẹ́ bí bíbélì wọ́n ní Ọlọ́run máa ń sẹ́yìn láyà nígbà míì kó ba lè ṣubú ni kò yẹ kó lọ àwọn ọmọ lọ́mọ láti jẹ́ kó ṣubú. àbí obìnrin yìí sìn 16 days ló lò ó ara àwọn tó ní Ìgbòho lọ bá wọn ní Ìgbòho pé kẹ bá wọn gbé wọn wá kẹ bá gbé wọn fún 2 hours ara wọn lélẹyìí o láti gbà yẹn táwọn ọmọ Gani Adams ti mú Sunday Ìgbòho ó fẹ́ nu wúgẹẹtì ó fẹ́ nu jáwáyà tó bẹ̀rẹ̀ sí ní bọtà tó bẹ̀rẹ̀ sí ní ṣépè lójoojúmọ́ wọn ò mọ̀ wípé iṣẹ́ lọ lábẹ́lẹ̀ o ẹ bá wa kí ẹ bá wa. àwa ni ká jẹ́ kán mọ̀ pé gómìnà àwa la fún ẹ lágbára tó bá dẹ̀ ṣe nǹkan tó tá à ń fẹ́ fún wa a máa da nǹkan rú fún ẹ because ó ti lọ bí 40-something days báyìí 40-something days ọmọ kéékèèké 40 àbí 50 ọmọ 3 years ó ti pé 50 days lánàá. ọmọ 2 years ọmọ 3 years. àbí 50 days lẹ́ẹ̀ni ṣáà I don't know. ṣé Mákindé ò ń dẹ́jẹ̀ lára ni ṣé kò sẹ́jẹ̀ lára. I don't understand. ṣẹ́rí mo máa ń ṣẹ́rí ẹni tó bá ti ń sọ̀rọ̀ téèyàn bá ti ń sọ̀rọ̀ gbẹ́ni pé kò lè sọ̀rọ̀ tán lẹ́nu ẹ wo àwọn ló burú jù. ó lè mi ṣe àgbà tí wọ́n á ṣe sí gan mi máa ń sọ pé mi lè fẹ́ tó gentle. bẹ́ẹ̀ni o because mi òkúta ló máa jẹ́. àwọn ló burú jù o. ẹ ṣeun gan bàbá wa ẹ ṣeun gan. olórúkọ jay ẹ sọ̀rọ̀ bí 30 seconds kábẹ̀ àwọn èèyàn bí wọ́n gbọ́ ohun tẹ́ sọ because mo tún ti sún kinní yẹn mọ́ wa mo ṣáà ń tà láti adjust ẹ̀yìn. ẹ sọ̀rọ̀. bí o ṣe lè sọ wẹ́gbẹ́ tán ṣé àwọn tó ń sọ̀rọ̀ ẹ̀rọ máa ń bí pé ìwà nu wọn lè wọn mọ̀ pé nǹkan tó wà nínú èèyàn rẹ̀ lèmi máa sọ jáde píyà nǹkan báyìí ló wà nínú mi o ẹ wo oníṣẹ́ owó àwọn ọmọ ẹ tó wà nínú ipò ẹ níṣẹ́ owó bí tán lọ lánàá ẹ níṣẹ́ ẹ mọ̀ pé fáàtò fáà lọ́ fi ṣe fúnra wọn. ẹ rí kinní tí mọ́tò àwọn olóyè ni wọ́n fìbọn fọ́wọ́ gbó ẹ̀ wọ́n yin ṣégè sí wọn ṣégè. ok bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. wọ́n bìlìfù pé wọ́n sí wọn wọ́n ṣe kinní kan ṣùgbọ́n ní ṣẹlẹ̀ pé ìgbà tí wọ́n máa sọ pé àwọn pípọ̀ tó wà ní oko yìí ẹ jẹ́ ká fi ṣe fẹ́ẹ́ tó fẹ́ra fún wọn. bẹ́ẹ̀ni. ká lè sí wọn
àwọn tó wà ní wàá bí bandit ni wọ́n ò ní gbọ́ wọn ò ní gbà. Wọn ò ní gbà. Iná la máa bínú ìwé la máa kó wèé fún wọn. Ṣùgbọ́n wí tì ní pé ìkan tí wọ́n ń wò ní pé ẹ mọ̀ pé nǹkan tó ń wà ní pé jẹ́rí ṣèyí yẹn nǹkan tó ṣe. Ẹ jọ ìtọ́ wà lórí YouTube ṣé ẹ̀ ń gbọ́ nǹkan tí bàbá wa yìí ń sọ ṣé ẹ̀ ní nọ́mbà mi lọ́wọ́ ni olórúkọ Jay. Kíní ẹ̀ máa ń distract show mi ó máa ń distract èmi nìkan máa gbọ́ yín àtọ́wà lórí kíní ò ní gbọ́ yín. Ok 18 days ni ìyá ẹ̀ ti lò àtọmọ ẹ̀. Wọn ò gbọ́ o people are saying wọn làwọn ò gbọ́ ẹ bá gbóhùn sókè mi mọ ọkọ tó dé TikTok ni. TikTok clear gan. Ẹ kò clear àwọn tó wà lórí ok wọn ló clear o olórúkọ Jay wọn ló clear. TikTok clear. Olórúkọ Jay ẹ bá gbóhùn sókè ẹ má yẹ kí sáàndì kankan dùn ẹ bá gbóhùn sókè mi ìmọ̀ nípa TikTok yẹn máa ń fún mi ní problem ẹ bá gbóhùn sókè à ń gbọ́ yín à ń gbọ́ yín ẹ má yẹ kí fóònù yín tún máa dún ẹ má kó bá mi pẹ̀lú àwọn sáàndì yẹn TikTok mú kó gbogbo fóònù mi gbogbo péjì mi ló ní problem last kìíní mi ni mo wà lórí YouTube yìí Ọlọ́run ló máa ṣàánú fún mi mo yẹ tún wàhálà tí mò ń ṣe lórí àwọn pages mi Ọlọ́run nìkan ló máa ṣà mo ń náwó mo ń nára o lórí àwọn pages mi òṣì oríṣiríṣi náà ṣe ẹ bá gbóhùn sókè sàn. Àwọn oníṣòwò yìí kò ní rẹ̀yìn lágbára tọ́lọ́run. Àṣẹ Èdùmàrè. Alálẹ̀ àtúbọ̀ bá ti yé lẹ́yìn. Àṣẹ. Ìgbówó ṣàbọ̀ iṣẹ́ adúpẹ́ o. Ọmọ Yorùbá original authenticated one confam ń dúpẹ́ tinútinú tọkàntọkàn. Ló bá wù irú ìnáwó yẹ Ìgbòho àbí ìnáwó sí Ìgbòho tó ń sọ lẹ́kìtì yẹn ó yẹ kẹ àjàsà ni kó tún máa fún wọn lórí. Ìdánsí Ìgbòho. Ìdánsí Ìgbòho. Ìdánsí Ìgbòho. See Igboho, we don't hear Igboho now. We don't see Igboho, we don't hear him. Only you see, we don't see Igboho, we don't hear him. You get this? Ó yẹ bá gbó sókè àjẹ́ ẹ̀yin ọlọ́tẹ̀lẹ̀ wà lórí péjì Yorùbá Wùyọ́ tẹ́yìn pọ̀ à ń gbọ́ yín. Òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni kí nǹkan tó ń ṣe ìrùngbọ́ àwọn ọmọ tó yìí ń bọ̀ tó yìí wà lọ́rùn gan rí nǹkan tí nǹkan tó lóye ń ṣe. Ẹgẹ́ nísìnyí ó ju ẹni tó pé ìmọ̀ wọn ara tó bá pé ìmọ̀ wọn ara lọ́lọ́yè ń fẹ́ tí kò ní ṣe nǹkan tó ń ṣe yìí. Nǹkan tó ju ẹ̀ rí òun bí nǹkan tó bàbá wọn lọ́wọ́ ẹ̀mí ẹ̀ bá lọ ní ìbẹ̀tẹ̀ mọ́ lóye ò ní bá lọ òun ló máa jèrè ẹ̀. Ibi tó ń lọ ló máa mú adé bẹ̀. Bàbá wọn náà lọ sẹ́wọ̀n kó tó di gbó jáde ọ̀tẹ̀ náà ni bàbá ẹ̀ sọ pé ó lè tó ti mọ ṣe yìí bẹ̀ẹ̀dì gbówó kò ní ṣùgbọ́ kò ní rẹ̀. Gbogbo aláàtọ̀wọ́ àwọn ọmọ túbọ̀ máa wà lẹ́yìn wọn ni bàbá wọn lọ́wọ́ máa wà lẹ́yìn rẹ̀. Ìgbésọ̀ ẹ̀ máa wà láyé ẹ̀. Wọ́n lè jẹ́ máa wà lẹ́yìn ẹ̀. Gbogbo àwọn akọgun, gbogbo àwọn ológun Yorùbá náà ti lọ, ọ máa wà lẹ́yìn ẹ̀. Wọ́n máa wọ inú ẹ̀ lágbára Ọlọ́run àṣẹ. Wọ́n ti ń tẹ́lẹ̀ ìpìlẹ̀ wọn dò ní. Ìdájọ́ àwọn tó ń tẹ̀ ń ta yẹn, ó ti ìgbà tó bá jẹ́ tó sọ́jà kéèmù tó confirm pé inú ìtìmú wọn tó tọ́. Kò tí ó yìí ń bá wọn ni, ó yìí ń gbé wọn jẹ, kò tí ì bà wọn. Tó bá bá wọn fáínálì, ìtọ̀pá ní o, àti adájọ́ jẹ́ sọ pé aláǹgbá yẹn adájọ́ gbogbo wọn tó bá bà wọn òkú wà ń bẹ náà òkú wà ń bẹ òkú wà ń bẹ kọlọbẹ sọkùn wọn sọ̀rọ̀ fẹjà gẹ́gẹ́ nísìnyí òun nìyẹn Ọlọ́run ti gbà fún lóye iṣẹ́ tọ́lọ́run gbé fún ni ìdọdọ wọn máa jẹ ẹ̀jẹ̀ wàhálà ni òun ni lọ́sọ̀ Ṣèyí Mákindé kó tó di pé wọ gómìnà
ó fẹnu ẹ̀ sọ ó ní gbogbo àwọn ọmọ tó ń bí lòun ti sanwó wọn tó máa fi parí yunifásitì kó tó di gbòdì gómìnà ni o bẹ̀tí ń sìn nǹkan tó tẹ̀ ń wá ilé ayé tó ẹgbẹ́ ń sìn tó ń wá tó fi dẹ́kọ́ pé ọlọ́run lọ́wọ́ bí tó ti pè táwọn fámìlì ẹ̀ máa wà nǹkan tó ti mú gbòó pé ibi tó ti lọ gbé àwọn ilé ìpẹ́ pé like miles of thousands of miles tó ti lọ ráwọn ẹni yìí máa wà ẹ̀sọ́ kò sí nǹkan tó lè ṣe ìbájọ́ tẹ́lẹ̀ ìgbà lórí àwọn tó ń kó lórí ẹ̀ gbogbo ọ̀nà là ń rí òní làwọn rí wọn ọ̀mọ́lá ṣé pé ìwà owó ẹ̀ ló máa dá lẹ́jọ́ ìwà owó ẹ̀ ló máa fi wá nǹkan tó fẹ́ fún ara rẹ̀ kó kọ̀ntínú àyàfi tó bá fún mi àyàfi nìkan tó pé kò dalẹ̀ Yorùbá ló kù kó dalẹ̀ Yorùbá ẹ̀ tó dẹ̀ ní ilẹ̀ Yorùbá mú. mi ò ṣe pé fún tó bá pè èpè kọ́ yẹn náà èpè kọ́ 50-50 ní òun ló tó máa mú ẹ̀ tó bá dìjà tó bá pẹ́ àdàbí dẹ̀rẹ̀ 50-50 ní probability àdàbí ìwọ tó bá ṣe ń bẹ̀ tó bá ṣe pé fún mi sì tí mo wù ẹ̀ kò lè mọ́ mi. bẹ́ẹ̀ni. ó lè tó bá tó bímọ táwọn ọmọ ọlọ́mọ ti tó pé self interest títí àbí bí kò jọ pé ẹ ti ń lọ ìjà Haúsá tó ń dùn wọ́n yín ti tó pé ẹ̀rọ ọ̀la òní nìkan lẹ́rọ ẹ̀rọ ọ̀la lórí gbogbo wọn kọ́ máa bá lọ kò sí wàhálà ìyá mi ire o. ẹ ṣe bàbá mi ìyàwó Adébọ́lá bá gbóhùn sókè ká tún wo TikTok lẹ́ẹ̀kan sí ká tó tún lọ sórí fóònù kí ni ó dé tí ṣe yìí mo ṣe tọ́ lọ́rùn o oríire ni o a kú oríire o ọmọ Yorùbá bàbá wọn máa tó dé àdìsáyò tí ì dé ẹnìkan ní bàbá wọn ti dé bàbá wọn ò tí ì dé àṣẹṣẹ mẹyẹ bọ lápò ni àti ìdè rárá. mo ń sùn mi gbọ́ nǹkan tẹ́ ń sọ mo ń sùn. ẹ̀yin tó wà lórí YouTube ṣe ń gbọ́ wọn o àwọn fàájà ti dé orí TikTok yìí o fẹ́ mọ̀ bí wọ́n ń gbọ́ yín lórí YouTube ni mo ní ìṣàwàjà kí nìyẹn ni wọ́n ti report page mi. ok à ń gbọ́ yín. olórúkọ jẹ́ ní sùúrù ẹ̀jọ́ tí a yẹn sọ̀rọ̀ but kí nìyẹn. ìfàjẹ́ bí ìtẹ̀ bá wa mute náà mo lè máa sọ fún yín náà. ìyàwó ẹ pè mí lórí kí wọ́n ní wọ́n gbọ́ yín ẹ pè mí. every TikTok mi ṣe ń pariwo I don't know mi bẹ́ẹ̀ mi nílò TikTok mọ́ ẹni bá fẹ́ máa wo show Yorùbáwùyí ẹ join wa lórí YouTube Yorùbáwùyí ẹ join wa lórí Facebook Yorùbáwùyí bí àwọn fẹ́ ká máa lo TikTok mọ́ ni so amára ká fi TikTok sílẹ̀ fún wọn I am tired ẹ bá wa gbọ́n sókè sà not clear everybody so we can't hear. ẹjọ bí ọdún Adékọlá lọ sọ̀rọ̀ àti Texas ló sọ̀rọ̀. ẹ wá ṣe káàbọ̀ sá o. yes ma ẹ kú iṣẹ́ and congratulations ẹ wo. congratulations to me o èyí kọ́ ẹ̀ṣẹ̀ wọn mi létí pé mi ti jẹun àárọ̀ Ọlọ́run ṣàánú abájọ. ẹ wo mo dúpẹ́ lọ́wọ́ yìí torí pé mi gan mo join Yorùbá Nation láti bí 2021 tẹ́lẹ̀ ṣùgbọ́n èmi gan I just got tired at the end of the day nígbà tí gbogbo kìíní ṣe ẹ̀yin wá consistent ẹ kú iṣẹ́ kú iṣẹ́ gan ni ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣe rí mo ti ń track a lot of things tipẹ́tipẹ́ especially Ṣèyí Mákindé ẹ wo máa Iskilo àwọn wọn sọ pé wọn lọ rescue ẹ máa yí ló lọ rescue ẹ àwọn OPC nígbà tó yá wọn ní wọn mú àmì wọn arrest ẹ àgbọn yẹn later
lágbọ́ pé wọ́n lọ àwọn kan lọ sí Abolongo prison lẹ́pọ̀ wọ́n lọ gbọ́gùn bẹ̀ wọ́n sọ pé àwọn prisoners kan escape now Ṣèyí Mákindé sometimes rẹ pé àwọn high profile kankan wípé wọn àwọn ò gbọ́ pé high profile kankan kúrò níbẹ̀ now láti ọjọ́ yìí àgbọn parí skill mọ́. Iskilu tí wọ́n gún lọ́yọ̀ọ́. Bẹ́ẹ̀ ni. Tí wọ́n ti àwọn OPC mọ́nú ilé tí wọ́n mú Iskilu tí wọ́n fi bí àwọn fún ní kóòkì àbí kí ló mú ń jọ yẹn. Wọ́n sọ bẹ́ẹ̀ ni. Ibo ló wà torí pé wọ́n Abolongo tí wọ́n sọ pé wọ́n táwọn kan lọ bọ́ọ̀sì nígbà yẹn náà after tí wọ́n arrest Iskilu yẹn àwọn wọ́n sọ pé àwọn Fúlàní kan lọ sí Abolongo. Now Ṣèyí Mákindé wàá sọ nǹkan mọ́ pẹ̀ till now. Yorùbá lèmi tí ń wo ọmọ Ìbàdàn lèmi and bó dẹ̀ rí pé Ṣèyí Mákindé bó ṣe sọ pé generous to the man is so deadly and that's the way I say it. Deadly. The man is very deadly. The way he's doing right now, honestly, ìgbà tó tẹ̀lé ń sọ pa operation wait ẹ̀ ó dà pé what is it called? He doesn't care about anybody's life. So ó dẹ̀ believe pé bí strategy ni. Political strategy ni. He's not happy about okay Tinubu will monopolize kini Nigerian system party so orílẹ̀-èdè láti challenge it. Now ẹni tó bá gbé against Ṣèyí Mákindé ó ti dọ̀tá ẹ̀. Lórí Yomi Amsat oúnjẹ tán straight ni. Exactly. Even Sunday Dogan mọ̀ tí àwọn tí wọ́n lọ́jọ́ APC. So a lot of things ó bá ọ̀rọ̀ krantipe politics lọ. Ẹ̀jọ̀ as time mi Ṣèyí Mákindé náà dẹ̀ ní is very stubborn and lè rí lójú kó nice ṣùgbọ́n gbogbo àwọn irú àwọn auxiliary ẹ̀ tí wọ́n lọ ń bọ́ gbogbo wọ́n ṣe lọ ń wó ilé èèyàn. Irú ẹnìjọ́ mẹ́ta àwọn tó àwọn kiri lọ rescue tí wọ́n wó ilé ẹ̀ ṣé ó make sense? It doesn't make sense. The man is abusing his power and that's the truth. Kí ló dé tó wá any evidence in Nigeria wọ́n máa destroy ẹ̀ why? Yeah, exactly. Ẹ ṣe mọ America la wà kò possible America mi ò sọ pé kò possible but at the end of ẹmọ tó ń ṣẹlẹ̀ most likely wọn ní ṣe bẹ́ẹ̀ lamẹ́ríkà. Even Nigeria kò yẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀ mi ò rí irú nǹkan bẹ́ẹ̀. Ẹni sùn àbí irú Sunday Igboho ṣe lọ gba àwọn ọmọ tí wọ́n kó ní Ìgbòho sìn tó yẹ pé ọ̀nà kìnìún lọ́nà ti lọ gbà wọ́n ní ọ̀nà Niger bóde ṣáájú irú àwọn tí wọ́n kó lọ́yọ̀ọ́ yẹn ẹnìkan gbé fídíò kan jáde ní last week mi bá àwọn gbé àwọn ọ̀dẹ́ àtẹ́pẹ́ àwọn èèyàn wo gan ẹlòmíì ní 500 àbí 20,000 views 50,000 views tí bọ̀wọ́ kan gbé jáde pé àwọn ọmọ yẹn wọ́n náà ti kó wọn kúrò ní wọ́n ti fi helicopter kó wọn kúrò nínú tí wọ́n wà wọ́n ti kó wọn lọ sí ọ̀nà ilẹ̀ Haúsá mi mọ̀ how it is true o bóyá rọ ni bóyá òótọ́ ni o then Very Dark Man náà jáde lánàá ẹni sùn Very Dark Man náà jáde lánàá mo play lórí show yìí Very Dark Man náà sọ wípé àwọn ọmọ yẹn wípé gbọ́ pé Ṣèyí Mákindé ti fún àwọn tí wọ́n jí wọn gbé lówó wípé bẹ́ẹ̀ tí wọ́n refuse pé àwọn ò ní fi wọ́n sílẹ̀ táwọn tó gbọ́n tún pé àwọn ò ní fi wọ́n sílẹ̀ ṣé ọmọ wa fi àwọn ọmọ ọlọ́mọ play politics ni kí ló lè Kaduna sọ pé wọ́n kó wọn lọ òkè kí ló lè dé tí wọ́n ní wọ́n ní káwọn ọmọ yẹn sílẹ̀ tó wá pé Ṣèyí Mákindé ti fún wọn lówó ẹni sùn kọ́sì mo fẹ́ bẹ̀rẹ̀ lọ. Another thing is this ṣẹ̀rí after ti Sunday Igboho lọ sí Gángan right after like a month or 2-3 months mo kà lórí Sahara Reporters actually I read it ipe ọmọ ṣẹ́ríkì Gángan yẹn tí wọ́n lọ ẹ mọ̀ pé Ìlọrin ló lọ Kwara ló lọ nígbà tí ó kúrò ní Ọ̀yọ́ State mo kà í pé wọ́n sọ fún pé wọ́n àtàkì Ọ̀yọ́ State wọ́n fẹ́ àtàkì Gángan ipe ọmọ ẹ̀ Gángan fẹ́ wọ́n àtàkì Gángan kíkíní ẹ̀ tó following week after 2 weeks ní tòótọ́ wọ́n àtàkì Gángan. Kò dẹ̀ so kò ń ṣe and the already brothers intelligence later ní Ṣèyí Mákindé wá ṣẹ̀ṣẹ̀ ń lọ many things ni I'm sorry to say many things ló pọ̀ jù kí Ṣèyí Mákindé ti mọ̀ tó tí wọ́n bẹ̀ máa náwó tó bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀
ẹ̀dá sáà ṣe mọ̀ pé conspiracy wà lórí ọ̀rọ̀ 9/11 tó pé àwọn kan sọ pé wọ́n máa ṣe ni àwọn kan sọ pé wọ́n máa kó máa ṣẹlẹ̀ ṣùgbọ́n wọ́n àlá ẹ̀ kó ṣẹlẹ̀ ẹ mọ̀ mi kò ṣe kó mọ gbogbo evidence ṣùgbọ́n a lot of things ní Ṣèyí Mákindé mọ̀ tẹ́ pé it doesn't mi ò rò pé value life when it comes to politics. èmi náà ò lérò tó bá ti dọ̀ gbogbo àwọn most ẹ̀wọ̀n tó wà náà ní Nàìjíríà tó ń ṣe politics èmi rò bóyá ọ̀rọ̀ ẹ̀mí jọ wọ́n lójú o even I have a video with me that I don't want to play the video. Okay. The video tí mo ní níbi tí àwọn kí lorúkọ ẹ̀ àwọn ọmọ Fúlàní tí wọ́n ní audacity dé ní ilẹ̀ Yorùbá ṣe mọ̀ pé wọ́n fún àwọn kan ní gbèdéke pé àwọn gbọ́dọ̀ rí aṣọ ìró ẹkùn ẹnìkan wá wọ aṣọ ìró ẹkùn àwọn Fúlàní nà lálùbami. Wow. I have the video with me. Wọ́n nà ní àlùbami. Wow. Fóònù tí mo fi ń ṣe TikTok yẹn orí fóònù yẹn ló wà. Wọ́n nà bí kò pàtí wọ́n ìbọn wọ́n ṣá kò wọlé. Nígbà tí wọ́n ṣá tí kò wọlé wọ́n yìnbọn sí kò wọlé. Àwọn kan kámẹ́rà àwọn ò mọ̀ pé èèyàn kámẹ́rà àwọn. Wow. Ẹ̀dá pé kò sí bí èèyàn ṣe fẹ́ ṣe. So ọ̀rọ̀ tí mò ń sọ yìí I have the video here nítorí pé mi ò tí cover ẹ̀. Let me quickly go. Tó pé mi ò tí cover ẹ̀ mi ò ṣe jẹ́ kí n lè mú fídíò yẹn kí n lè gbé síta. Wọ́n lu bọ̀bọ́ yẹn wọ́n lu bí pé kí wọ́n pa ni ní àlùbami tó pé wọ aṣọ ìró ẹkùn. Àwọn èèyàn kò sọ ọkọ nísìnyí o ṣùgbọ́n tí ò tí àwọn kan ṣe síta táwọn ìwé ẹkùn mú àwọn ọmọ kan tí wọ́n gbé síta a rí bí àwọn èèyàn ṣe ń bọ̀ tàbí àwọn ọmọ Sunday Igboho ń bọ̀ fídíò yẹn. A lot of things ló máa ṣẹlẹ̀ àmọye nǹkan tí mo kàn láì ṣe zero flow tó ń ṣe ní pọ́n remain focused wọn wà distracted. Bẹ́ẹ̀ni. A lot of things ló máa call this distraction a lot of things ló máa ṣẹlẹ̀ lórí internet even kan àmọye propaganda gbogbo bí àmọ̀ kí wọ́n máa ń ṣe info war information war máa ìrùbẹ́ pé wọ́n tó máa fẹ́ kẹ́ lómi stock sick. So gbogbo yẹn bọ̀dẹ́ tó bá ti gbọ́n ó máa remain focused ni. Nǹkan mú sọ yín sọ irú àwọn Gani Adams mo mọ̀ pé lọ́rọ̀ tí wọ́n máa ṣe láti distract wọn náà gbogbo yẹn dẹ̀ ní ìbíkọ́ sani nígbà tí wọ́n fi pé ṣùgbọ́n ló fẹ́ blọ́ọ̀kì ìjẹ wọn ni. Ṣé ẹ̀dẹ̀ rí this life ọ̀rọ̀ I'm sorry to come to this wọ́n ti ń pè Gani Adams ṣe mọ̀ ó believe wọ́n believe àwọn ti lórúkọ àwọn ti build the structure like former kìíní kẹ́nìkan wọ́n á fi pé ọlọ́dẹ nìyí ọba tó ti pààyàn láyò kéèyàn tó bẹ̀rẹ̀ ayò ni. Wọ́n dẹ̀ ní pé wọ́n ní Ọlọ́run ọba tó máa ń lé ènìyàn léré téèyàn búburú bá sọ pé òun fẹ́ sinmi ìgbà yẹn ló máa léèyàn léré. So ẹlòmíì lè ti ṣiṣẹ́ olórúkọ òun ti ṣe. Bàbá wa ẹ ṣe wọn ká tún gbé kọlẹ̀ lómi. Ọlọ́run á gbé problem fún nígbà rẹ̀ tó yá at the end of the day. So wọ́n fi pa àwọn ti ṣe wà. Ẹ ṣe ń gbọ́ bàbá wa ẹ má bínú torí Ọlọ́run wọ́n pọ̀ lórí fóònù. Fídíò yẹn ó ní ọmọ tó wọ aṣọ ìró ẹkùn lẹ́rí tí àwọn Fúlàní pélé lórí yìí mi ní lè ṣó ẹ̀ torí ibi tí wọ́n ti ń gun ní kinní wọn láwọn ti ní ẹni gbọdọgbọdọ wọ aṣọ ìró ẹkùn wá sí ọ̀dọ̀ àwọn ó ní ẹ jẹ́ kí n play ẹ̀. Wọ́n lọ ń pè àwọn tó wá tó pé wọ́n lọ ń gbé ọ̀kadà wá. Ó ní ṣẹ́rí òun ló ń gún ní nǹkan yẹn. Òun ni wọ́n ń gún ní ọmọ tó wọṣọ ìró ẹkùn. Ó ní wọ́n ẹ̀wò ẹ̀ kí tún sún mẹ́yìn fún yín díẹ̀. Mo ní lè play jù bẹ́ẹ̀ lọ fún yín torí
àwọn ọmọ Gani Adams tó yẹ kí wọ́n ṣe nítorí kókò bó wọn bọ̀ olóhùn ò lè bọ̀ ṣùgbọ́n òun lè bọ igba abẹ́rẹ́ lókun ẹ jẹ́ kí n gbé kọ́ọ̀lù yá wa yìí. àwọn Fúlàní lélẹ́yìí tó pé ọ̀bọ yẹn wọ aṣọ ìró ẹkùn wọn láwọn tí wọn gbọ́dọ̀ wọ aṣọ ìró ẹkùn débi bíi a sì dé mọ báyìí nísìnyí tó bá dójú ẹ̀ tó máa gbé gbogbo ẹ̀ bọ́ta ẹ bá wa gbóhùn sókè God bless àwọn ọmọ tó ń rìkọ́dù kìíní yẹn wọn àpá ìlú kan oríire ni o. ìjọba sọ fún mi ìgbà ni táwọn kan lọ jẹ oyè ààrẹ pàpà ní Ọ̀yọ́ yìí. èmi ò mọ. ó tún bọ̀ tán ó tún gbọ́ ẹni ẹlẹ́yìn. ọdún tún wá ń play òun ìbá ìwé wíwèrè wo lélẹ́yìn à ń gbọ́ yín. ó tún bọ̀ tà ó tún blame ẹni ẹlẹ́yìn ó tún bú ẹni ẹlẹ́yìn. èmi ti ẹ̀kọ́ láìpẹ́ ìjọ ọlẹ́yìn fíìmù season yìí ìjọba ìjẹjọ èmi láìpẹ́ ẹ̀ ó jẹ́ kí end of the movie kó dé o èmi láti bí movie yẹn ṣe ń lọ. ẹ ṣeun gan. àwọn wúmọ̀ yẹn ṣe mí àti wúmọ̀ yẹn àti ẹ̀ ṣe mí gan. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni obìnrin yẹn go through pain. bẹ́ẹ̀ni ni gbogbo ara ẹ̀ ló go through. ló yẹ kó gbé wọn lọ. wọ́n ti wà lọ́sítà wọ́n ti wà lọ́sítà wọ́n ti wà lọ́sítà. ó dà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni lóbìnrin yẹn ó yà lọ́wọ́ bí wọ́n ti ṣe àwọn ọmọ burúkú yẹn wo òṣì tó wà lábẹ́ wọn. ìyàwó ẹ má lọ síbẹ̀ yẹn she's a married woman please ẹ má bínú mà. ẹ bá wa gbóhùn sókè. pé ilé rí pé ìjámọ̀ pé ẹ̀sẹ̀ ìṣe tí kò lọ́jà pé ẹ̀yìn àgbọ̀n nǹkan tẹ́ ń sọ o àgbọ̀n nǹkan tẹ́ ń sọ kí ló ń ṣe nẹ́tíwọ̀kì I don't know bóyá kí n dẹ̀ parí show yìí ni jàre bóyá kí n parí show yìí ni mi ò mọ nǹkan tó dé mi fẹ́ tó pọ́n flag show wọ́n ṣe kíní kan mi ò fẹ́ rojọ́ ẹ bá wa gbóhùn sókè. ẹ káàlẹ́ mọ́. ẹ kú dédé àsìkò bóyá ká parí show yìí àpá èèyàn ti sùn gan ẹ bá wa gbóhùn sókè màámi. Oh, okay. Ẹnìkan ṣì ń sọ̀rọ̀ lọ́wọ́. Ẹ má wò wá nínú ilé tẹ́ bá ti gbé show ẹ má wò wá nínú ilé ẹ bá wa gbóhùn sókè tẹ́ bá ti gbé show bá ti wá fi lè gbé kọ́ọ̀lù yín ẹ má sọ̀rọ̀ ẹ má wò wá nínú ilé. Mo rí kódà pé mọ́mì kan ṣì ń sọ̀rọ̀ lọ́wọ́ ni mi ṣe tí ì fẹ́ sọ̀rọ̀. Ẹ ló mọ̀. À ń gbọ́ yín o. Okay. Mo fẹ́ kí n pé a kú oríire ni. Oríire nìyẹn o. Ti olóyè Sunday Igboho. Bẹ́ẹ̀ni. Àkọ́kọ́ tí màá kọ́ pè yín ni mo máa ń tẹ̀lé prógáàmù yẹn gan. Ẹ ṣé mo dúpẹ́ mà ẹ ṣeun. Àkọ́kọ́ tí màá kọ́ pè yín. Ohun kan ni mo kàn fẹ́ sọ ńbẹ̀. Tẹ́ rí bíborí olóyè Sunday Igboho bó ṣe dákẹ́ Olúwa fún wọn lórí ọ̀fẹ́ yẹn délẹ̀. Àṣẹ. Wọ́n máa dákẹ́. Dídákẹ́ yẹn ni ìṣẹ́gun àtà. Bí wọ́n ṣe fi Mr. Wilson sílẹ̀ kí Mr. Wilson máa sọ kán máa sọ tó lóye Sunday Igboho bá fẹ́ borí ẹni tí mi nífẹ̀ẹ́ gan ni tí mo èmi gan sì máa ń gbàdúrà ní kọ̀ọ̀kan fún wọn wọ́n máa sọ̀rọ̀ bọ́n ṣe sọ̀rọ̀ yẹn òun làṣírí ibẹ̀ ní ìṣẹ́gun bẹ̀ fún wọn tọ́wọ́n bá ti sọ̀rọ̀ Olúwa máa gbé wọn borí àìsọ̀rọ̀ wọn yẹn òun ní ìṣẹ́gun. Ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ ni pé ìkọ̀ọ̀kan ń gbé mi lọ́kàn tó jẹ́ pé lórí gọ́vnà Ṣèyí Mákindé mo kíyèsí nǹkan kan pé mi ì tí ì gómìnà tó ṣe gọ́vnà níbẹ̀ yẹn láti ìgbà tí ọba kíní ti kúrò ń bẹ̀ tó ń yà àṣeyọrí ṣe ojú òun tí wọ́n gbẹ̀yìn mi tí ì rí kí wá náà tí mo wò bí ẹ̀ tí mo wò pàṣírí ibẹ̀ ni pé ẹni tó ṣe gómìnà bẹ̀ ọ́n fojú ẹ̀ ráre bíi ọba tó kú tó dọba sí nìbàdàn àdá tí gómìnà tàbí gómìnà míì tàbí gómìnà Ṣèyí Mákindé tó bá fẹ́ ṣàṣeyọrí padà there's something that they need to go back to that ọba wọ́n bẹ ọba yẹn. Ọba Ládọjà ipò gómìnà yẹn. Why? Ọba ní láti gbé ipò ọba lẹ́nà wọ́n yẹ àwọn gẹ́gẹ́ bíi pé former governor láti tiẹ̀ lè wá ojútùú síbẹ̀ kí gómìnà tó bá máa ṣàṣeyọrí nínú Ọ̀yọ́ yẹn kó tó lè rí ṣe because mo mọ̀ pé ìkan ká ti ṣẹlẹ̀ wìdá ọba nígbà tó fojú bàbá yẹn ráyé gbà yẹn láti fọ̀rọ̀ òdì kanlẹ̀. ṣé kó bá bàbá Ládọjà. àti wọ́n máa fa gómìnà yẹn tó máa ṣe kán bẹ̀ yẹn tá a dẹ̀ di ìgbẹ̀yìn tí wọ́n á tán máa ṣàṣìṣe. mi ì tí ì rí gómìnà yẹn
ẹ̀yin èèyàn mi bò ní kí ẹ tó ní síbi tá a já sí yìí. Mi tí gómìnà yẹn nílùú ìlú yẹn ní Ọ̀yọ́ tó ń bẹ̀rẹ̀ sí lórí ipò yẹn tí ò ṣàṣìṣe definitely gbogbo wọn àtẹni tó bá ṣẹ̀fẹ̀ jẹ́ sí tí gómìnà Ṣèyí Mákindé. àwọn èèyàn ń sọpọ́ọ̀tì yín o wọ́n lódodo ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tẹ́ ń sọ o. kò rí iṣẹ́ yẹn ṣe ipá wọn ò lè ṣe gómìnà míì tó bá fẹ́ wọlé á ní láti lọ bá bàbá yẹn láti jẹ́ kán wá ṣàtúnṣe bójú orí àga ipò yẹn náà ni kí bàbá yẹn jókòó sí o wọ́n fi ìwúre rẹ̀ pa because pé bàbá yẹn ò sí pé inú òbí bàbá yẹn irọ́ ni torí pé wọ́n fi ọlá gbá wọn lójú wọ́n fojú wọn gbolẹ̀. àwọn yóò ní tèmi ká truth o èmi ò máa ròdé bíbí ìyá yẹn mi ṣe ròdé bẹ́ẹ̀ à ń gbọ́ ìsà. kó tó lè rí àṣeyọrí ṣe nínú ọ̀lọ́ yẹn don't imagine suddenly àṣìṣe yẹn dẹ̀ bẹ̀rẹ̀ ní gbogbo wọn tó ti bẹ̀rẹ̀ sí ń ṣe bẹ́ẹ̀ bọ́n ṣe máa ń ṣàṣìṣe nìyẹn. ní Ọ̀yọ́ kò just imagine wọn kì í lo 8 years tẹ́lẹ̀ fine ó bẹ̀rẹ̀ látòyé èèyàn kan. ẹ tó pé yẹn kó stop náà ẹ bá ti pèlè kó máa pè yín padà. wọ́n ní pé nǹkan ti ṣẹlẹ̀ sí àga yẹn lórí ipò yẹn wọ́n nílò láti wá lọ bá ẹni yẹn kan gbogbo ẹni tó bá máa ṣe gọ́vnà àṣeyọrí bẹ̀ yẹn láti lè máa rí àṣeyọrí ṣe ìyẹn tí mo bí pé ìyẹn tọ̀yọ́ state ẹ wá jẹun sọ tí bá Gani àìsọ̀rọ̀ wọn láti kọ́ṣọ́ àwọn tó ń sọ̀rọ̀ lòdì sólóyè Sunday Igboho kì í wá ń ṣe olóyè Sunday Igboho ló ń fi wọlẹ̀ ránkì Ìbà Gani rádà òun náà já wálẹ̀. tó bá àkọ́kọ́ àṣìṣe Ìbà Gani ni pé everything is not about money. àṣìṣe àkọ́kọ́ wọn nìyẹn pé bí Yorùbá bá máa gbọ́ iye owó báyìí la nílò àṣìṣe àkọ́kọ́ wọn nìyẹn. àṣìṣe ẹ̀kejì ni pé ìjọ tí Ìbà Gani ti dúró mo wo program yẹn tàbí yẹn tó ti sọ̀rọ̀ lòdì sí Bọ́lá Tinubu tó ti lòdì sí Bọ́lá Tinubu. ṣé Gani Adams sọ̀rọ̀ lòdì sí Tinubu ni. no ọ̀n dìsàgé Bọ́lá Tinubu kò sí ọ̀tí Tinubu lè ṣe nípa president pé Tinubu lè jẹ́ pé kí lórúkọ ẹ̀ former governor Obi òun ló lè jẹ́ Ìbà Gani ṣe interview yẹn dáadáa bàbá Tinubu ò dẹ̀ lè sọ pé inú àwọn dùn sí Ìbà Gani. Ìbà Gani ò dẹ̀ lè sọ pé ìjọ ẹ̀dá program said ẹ̀gbọ́n mi Tinubu ò ṣe ẹ̀gbọ́n àwọn àṣìṣe yẹn. ó pe Tinubu lẹ́gbọ́n mi. ni Tinubu jẹ́ sí bọ́dà mi ló pè. ìjọ interview náà ẹ kọ́ lọ gbọ́. ogun nọ́sẹ̀sì wo nìyẹn. ló pè wọ́n dẹ̀ bí wọ́n ó takò pé kò sí nǹkan tí Tinubu lè ṣe kò wá sí Sunday Igboho ṣe Ìbà Gani. Ìbà Gani ni wọ́n ti fa iṣẹ́ táwọn ṣe ẹ jẹ́ pé bẹ́ẹ̀ kí ní iṣẹ́ tó ṣe tí bá níwọ̀n ṣiṣẹ́ àpò ọ̀nà iṣẹ́ tí wọ́n ṣe Ìbà Gani ló fowó rẹ̀ fà wálẹ̀ nípa kan méjì ó sọ̀rọ̀ lòdì sí olórí Yorùbá. I'm not a politician. I can never be a politician. Ìṣe bọ̀dá wa ọlọ́pàá oníbọ̀dá wa. Wọ́n fi ọ̀rọ̀ owó sí tí Ìbà Gani bá fẹ́ ṣàtúnṣe ṣe kí Fúlàní gbọ́ Sunday Igboho Sunday lásán kíkọ tàbí Igboho jìnnìjìnnà mú wọn kí wọ́n gbọ́ Ìbà Gani wọ́n á máa rí i pé fàájì làwọn wà. sọ̀rọ̀ bàbá wa yìí ń kílí ẹ̀. so ìkan kan yọ olóyè Sunday Igboho nínú ìrìn àjò tàwọn àwọn òfò tówó ṣe gbogbo àwọn tó ń rò páwọn wá sọ̀rọ̀ dì sí nínú ìbínú ìjẹmọ̀ pé bàbá yẹn padà bẹ̀ wọ́n. bẹ́ẹ̀ ni ó bọ́ta ó bẹ̀bẹ̀ olóyè lẹ́yọ̀kan yẹn. bẹ́ẹ̀ ni ṣé wá rí n tó ń pè ní alálẹ̀ Yorùbá àmì Christian bọ́ mo mọ tó ń pè ní alálẹ̀ tó pọ̀ n tó ń pè ní alálẹ̀ Yorùbá a máa rò pé àwọn èèyàn ń ṣe wọ́n mú jẹ ni ṣùgbọ́n ìjọ tí wọ́n bá máa dúró dèèyàn níjọ́ táwọn bá máa bẹ̀rẹ̀ tí wọn ó máa kọjá agbára tèèyàn bí tí Ìbà Gani láti kọ́ ṣe ni pé Ìbà Gani kọ́ gbọ́dọ̀ mú nǹkan pè ní tówó kúrò kejì he had to get Tinubu. ẹ̀kẹta kí Ìbà Gani jáwọ́ nu politics ìpẹ́ báyìí la fẹ́ support bí ipò tó wà yẹn ò nílò láti support ẹ̀. ẹ̀kẹ́ tó kẹ́yìn bẹ́ẹ̀ ni pé kán wá ní kí gbogbo ẹ̀mọ ẹ̀yìn wọn kó dákẹ́.
kò ṣe sí sọ̀rọ̀ táwọn ọmọ ẹ̀yìn wọn sọ̀rọ̀ wọn ẹgbẹ́ ẹni tí ò tó sọ̀rọ̀ sí ìbàgà ni ajẹjàjà sọ̀rọ̀ sí in fact olótìdí Gani nítorí káwọn ọmọ ẹ̀yìn wọn kó dákẹ́ esma èèyàn kò ń ga kó wà nípò kó má lè ṣe I'm sorry àìlè ṣe I'm sorry yẹn ó ń kó bá Gani ibà Gani ṣẹ́rí ẹnìkan ló ti rí Tinubu lóye òmùgọ̀ ó ti rí ọ̀rọ̀ tí ibà Gani sọ ó ti rí bó ṣe lòdì sí òun sí ìjọba rẹ̀ kò sí bó ṣe lè fẹ́ gbé ìpò yẹn fún wọn ibà Gani ló ń dì sáǹkì ara wọn fúnra wọn lórí ọ̀rọ̀ yẹn mi ì fẹ́ mọ àṣìṣe tí Tinubu lè ṣe sí wọn tàbí ọ̀rọ̀ tó lè sọ tàbí bóyá bó ṣe dí ọ̀nà ìjẹmọ́ wọn tó nígbà tí Tinubu ti rí ipò fẹ́ gba ipò yẹn tóun náà rí ipò òun wà nípò tí wọn tó yọ olóyè Sunday Igboho torí ipò olóyè Sunday Igboho sí nípò nígbà tó olóyè Sunday Igboho bá gbogbo wọn bínú ó lè wà nípò ní ilẹ̀ Yorùbá kò ní o máa bínú sẹ́ńtẹ́ ìjọ wà nípò that's in tó ń ṣẹlẹ̀ sí gbogbo àwọn Arẹ́gbẹ́ṣọlá yẹ́yí kìíní ó jìn gan ìjọ tí ibà Gani bá tó padà ìtẹ̀yìn gan gbé wá ìgan ó jìn Tinubu tó wà nípò yẹn sì ní ibà Gani máa tó ní respect. Àṣeyọrí Yorùbá sì wà láti dí pé kí Yorùbá lè bọ́ láti àwọn akọni tá a nílò ibà Gani a sì nílò Sunday Igboho a nílò bàbá yẹn a nílò olóyè Sunday Igboho bàbá máa bọ́ bẹ́ẹ̀ sì ní tọ́hún wa a nílò ibà Gani láti bọ́ because ibà Gani ká ní ọ́ sì máa wọn kankan ṣùgbọ́n bíbọ̀ wa láti jẹ́ kí ibà Gani ríṣẹ́ ṣe kọ́kọ́ yọ owó kúrò nítorí olóyè Sunday Igboho fowó sí you can imagine you will be hearing a millions billion bàbá yẹn máa ń béèrè billion náà béèrè bẹ́ẹ̀ ni níwọ̀n nílò owó ní ìsìn níwọ̀n ní fowó lẹ̀ ṣùgbọ́n bí kan fi síwájú yẹn kò ní jọ rí àṣeyọrí ṣe ẹ̀kejì ibẹ̀ ni pé kí wọ́n padà kán lọ bẹ Tinubu kán lọ bẹ Tinubu ẹ̀kẹta rẹ̀ ké ṣe rí bá a ṣe ní bàbá Ọbásanjọ́ náà ò ṣe kínní kò wúlò àzì ipò ti wà nípò yẹn ó ní láti bẹ àwọn bàbá yẹn ẹ̀kẹrin bẹ̀ ni pé ìjọ tó ti forí àwọn ọba bolẹ̀ ipa àwọn ọba kan wà táwọn jù wọn lọ ṣé rí àwọn nǹkan kan wà tó yẹ pé mi ìfẹ́ mọ bó o ṣe ní agbára sí tó ti wà nípò o ò lè ṣe mọ́ tó o bá ti ṣe àwọn nǹkan kan ìjìnà á wà fún. bẹ́ẹ̀ ni torí bá ti Sunday Igboho tẹ wá ṣe olójú ọba tó jù mí lọ nílẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ ni olóyè Sunday Igboho tẹ wá ṣe ibà Gani bàbá yìí ò ṣẹ̀wọ̀n ṣùgbọ́n ibà Gani gan fúnra ní ọ̀tá ara wọn nípa ọ̀rọ̀ tó ti sọ. nípa ọ̀rọ̀ tó ti sọ òun ṣe pé ibà Gani ò lè ṣe ṣùgbọ́n Tinubu gan fún rẹ̀ kò lè fún wọn. ibà Gani bá wọn bá a lọ bẹ́ẹ̀ tán bá a lọ bẹ́ẹ̀ kò wá sẹ́ni tó fi òde gbé òun ṣe pé wọn ò rí wọn mi ì ríran pé bóyá wọn máa gbé wọn ó lè jẹun tó máa ṣàwọn lẹ́yọ kankan. tí ó dẹ̀ sí babalá Yorùbá kankan tí yóò sọ̀rọ̀ nígbà tí nítorí ẹni tá gbà ń bẹ lọ́wọ́ ẹ̀ ní Tinubu ìjọ yẹn mú wa surprise ipò ọmọ Yorùbá yẹn lè dìde ó lè sọ pé Peter Obi òun sì rí bí wọn lẹni yẹn tí òye sọ lọ́rùn pé Tinubu ó dàbí Tinubu ò lè ṣe. ó ní Tinubu ò lè ṣe. bẹ́ẹ̀ni wípé kò sí wọn tí bọ́dà àwọn Tinubu fẹ́ ṣe. kókò Tinubu bọ́dà Tinubu despite pé ó háìdí èjì ẹ̀ gan-an ṣé kò lè bí Gani Adams. mo gbọ́ ìtàfí yẹn dáadáa. Tinubu lè bí mi. ẹnìkan sọ pé bí wọ́n ṣe gbé ṣòwò rẹ̀ ló yẹ kó ti bá Gani mọ́lé. bẹ́ẹ̀ni ìkínídì torí pé ibà Gani gan lòdì tó bá jẹ́ Tinubu jẹ́ kà á ti gbé ibà Gani. so ibà Gani fún àwọn nìkan lọ yẹ ara wọn wò wípé olórí ò ní gbọ́dọ̀ ní ìgbéraga olórí gbọ́dọ̀ yí ẹ gẹ́gẹ́ bí ọmọ ẹ̀yìn. bẹ́ẹ̀ni ibà Gani lè ṣe kan ọ lè ṣe mí náà lè ṣe ṣùgbọ́n olórí tó bá ti ń gbé ẹ̀ sípò tó ti rí i pé òun ti di èkó òun ti tó tán kò sí nǹkan tó lè ṣe mọ́ ó ti wálẹ̀. so àwọn ibi àṣìṣe ibi tán wà yẹn Ọ̀yọ́ state mi ì tí ì rò pé gómìnà kan lè wà bẹ́ẹ̀ tí wọn bá padà lọ bá bàbá Ládọjà ó lè ráṣeyọrí ṣe.
ẹ máa bẹ àti àní ba la máa bá bọ̀ níbẹ̀ ká tó máa bá bọ̀. ẹ máa bá bọ̀ mà. ẹ ní sùn ká tó lọ mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yìí because pẹ̀jẹ́ ń sọ̀rọ̀ yìí everybody wá pay attention ẹ̀yẹ́ yan wa ẹ bá wa pàtẹ́wọ́ fún bàbá wa àbí ìyá wa ẹ bá wa pàtẹ́wọ́ fún wọn ní comment. bàbá ni ẹ̀dẹ̀ ohun yín gan oúnjẹ ohun obìnrin oúnjẹ ohun ọkùnrin so ni mo fẹ́ pùtẹ̀ sí ẹ bá wa pàtẹ́wọ́ fún dáàdi ìwọ kéèyàn kọ́kọ́ máa ti pè ẹjọ́ ní sùúrù because ibi tẹ́ ẹ gbé wa lọ ní alẹ́ yìí to God who made me ó ṣọ́ọ̀kì mi I have to tell you the truth ẹni bàbá Ládọjà wípé wọ́n ṣe kinní kan fún wọn àti wọ́n di gọ́vnà fojú wọn gbolẹ̀ wípé ẹ̀ẹ́dẹ̀ ṣúọ̀ wípé bàbá yẹn ò ti sọ ọ̀rọ̀ òdì tó fi jẹ́ pé gbogbo àwọn gọ́vnà tó ń jẹ ní Ọ̀yọ́ wọ́n ń wálẹ̀ ni wọ́n ń bá ojú tì kú òǹbẹ̀ ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pé Ìbàdàn máa ń sọ wípé àwọn Ìbàdàn ò kí ń sin ẹnìkan lẹ́ẹ̀mejì bẹ́ẹ̀ ni Ìbàdàn máa ń sọ pé àwọn ò kí ń sin èèyàn lẹ́ẹ̀mejì ẹ̀ẹ́mẹ́lò ní Ládọjà lọ ẹ̀ẹ́mẹ́lò ní Ládọjà lọ sà. kí lẹ sọ mà. bàbá wa Ládọjà kábíyèsí o ẹ̀ẹ́mẹ́lò ní ọ̀rọ̀ sípò gọ́vnà. wọ́n rí wọn sí lẹ́ẹ̀kejì. wọ́n rí bàbá Ládọjà sí lẹ́ẹ̀mejì wọ́n dàrú ni. ṣé kí n kó bàbá tí wọ́n sọ pé gbogbo ẹni tó bá lọ síbẹ̀ lẹ́ẹ̀kejì tí bàbá bá fi lè gbà fún báyìí ló ṣe máa wá ọmọ bá ti jù kó bẹ́ẹ̀ ṣé kí n kó bàbá ti sọ bẹ́ẹ̀. ipe bàbá Ládọjà ò sọ̀rọ̀ pẹ̀lú tó ṣẹlẹ̀ yìí sínú ètò ṣẹ́rí gbogbo wọn ìkankan náà ló ṣẹlẹ̀ sí gbogbo gọ́vnà yìí wọ́n á máa ṣe dáadáa láti ilẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ tó wọ́n máa ń yẹ̀yẹ́ nígbà ìtìjú pípẹ́ ni wọn ò dáa. torí pé bàbá Ládọjà wà á sọ̀rọ̀ yẹn irọ́ ni. Yorùbá tó tó yín. Gómìnà Ṣèyí Mákindé tó bá ṣègbéraga tí wọ́n jẹ́ pé wọ́n bá lọ bẹ́ẹ̀ tí mi ìgbàdúrà fún kò try now bọ̀ gẹ́gẹ́ tó àṣìṣe yẹn dé. Mo sọ fún ìyàwó mi jọkàn mo ní ṣòyí gómìnà Mákindé tí ò bá ṣọ́ra kó ṣàtúnṣe á ṣàṣìṣe kúrò ńbẹ̀. òun ṣètò wọn á débẹ̀ ó tún bá Aláàfin ìjà ó tún bá Olúbàdàn ìjà wọn bá ńlá méjì. bẹ́ẹ̀ ni gómìnà tó bá máa ṣàṣeyọrí bẹ́ẹ̀ ni ẹni tó bá fẹ́ wọ ọbẹ̀ padà lẹ́yìn Ṣèyí Mákindé is better kó tètè lọ bá bàbá yẹn. Bàbá ò ní kú o ẹ̀mí wọn máa gùn bẹ́ẹ̀ sì ni gómìnà Ṣèyí Mákindé tó bá fẹ́ wu fún ẹni tó wà níbẹ̀ is better pé bóyá kóhun káwọn gan tètè ṣe kì í ṣọ̀rọ̀ agídí ẹ wo kì í ṣòro ẹgbẹgbẹ̀rún pé wòlíì kan ni mo fẹ́ kó jọ. ilẹ̀ Yorùbá lágbára ilẹ̀ Yorùbá lágbára kankan ni mo fẹ́ kó jọ. èyí ṣòro pé ìpè ètùtù kan ni mo fẹ́ ṣe ẹnìkan ti wà tán ti ṣe nǹkan fún tóun náà ti sọ̀rọ̀ tó jẹ́ pé gbogbo wọn ọ̀hún tí mọ̀ páwọn yẹn láti lọ bẹ̀. ó tún ṣì wà láyé ó tún sì fi ń gbàgbé. ó dẹ̀ sì wà láyé báyìí nísìnyí tó yẹ kó ṣàtúnṣe Ìbàdàn yóò ẹ lọ ṣàtúnṣe o. wọ́n rìn mà wọ́n rìn kò ṣe pé wọ́n rìn ṣùgbọ́n dizzy bí ẹ̀tàn ló pọ̀ jù wípé má wọ̀ yìí àṣekàn báyìí fún wa gbàdúrà wà á mú jẹ náà ó kọjá bẹ́ẹ̀ bàbá Ládọjà wá jọmọdé ni ẹni bá wọn fà wọn dà bọ̀ nítorí ipò yẹn ipò mi jẹ́ gan jáde lójú ipò mi jẹ́ lè jáde lójú wọn sọ̀rọ̀ lórí àga yẹn pẹ́ẹ́fẹ́ tọ́ mi dùn mí tọ́wọ́n bá múra. ìgbà wo náà sọ ìgbà wo náà ṣé ìgbà tó di ọba náà sọ pé ẹ̀fẹ̀ tọ́ mi dùn mí. mi gbọ́ mà. ṣé ìgbà tí wọ́n di ọba ni wọ́n sọ pé ẹ fi ẹ̀tọ́ mi dùn mí. no mi ì náà sọ bẹ́ẹ̀ o. mi ì náà sọ bẹ́ẹ̀ o. ẹ imagine pé. mo imagine pé nígbà tó mú ọ kúrò lórí ipò gọ́vnà. tí wọ́n jẹ́ kó lọ ọdún kan yẹn gan wọ́n jẹ́ kó lò ó pé. bẹ́ẹ̀ ni ìgbà yẹn ni bàbá yẹn á ti sun ẹkún yẹn lórí ipò yẹn. They need to go back to that baba. Ó ṣì wà láyé o. Tó bá máa wá rí ṣe, wọ́n wá kúrò níbẹ̀. Bíi pé wọn ò ní ṣe nípò gọ́vnà gan ni, bíi pé ipò ẹni tó wà ní àmì nípò ọba. Bíi ní wà nípò gọ́vnà lọ́ fi lè áńdù láti yọ àǹtọ́ tàbí pé. Ẹni sùn ẹ̀yìn èèyàn. Òun Ládọjà. So wọ́n kọ́ tí nǹkan tẹ́yìn ń rò nísìnyí ẹ̀yìn èèyàn wa nǹkan tí bàbá wa yìí ń sọ yìí tẹ́ bá bá wa nǹkan tí wọ́n sọ pé because àmọ́ ẹni tó lè máa wo show yìí bàbá wa Ládọjà tó máa ṣe ìwúre fún ẹ àwọn tó bá ń di gọ́vnà níbẹ̀ yẹn
wọ́n máa ṣèwúre fún wọn bí gẹ́gẹ́ bí ipò gọ́vnà ni wọ́n á kò ní pé àwọn wà nípò ọba. àbí tó bá tiẹ̀ fi lè rí ṣe lórí bóyá Ṣèyí Mákindé ló gbọ́n wọ́n tètè gbé ìgbésẹ̀ yẹn kò lè sí gọ́vnà míì tó máa jẹ́ bẹ́ẹ̀ tó máa ní wàhálà. náà ẹ má jà tanra wa ẹ jágo bẹ̀rẹ̀ gọ́vnà Ṣèyí Mákindé ó ṣiṣẹ́ o kí ló dé tó jẹ́ gẹ́gẹ́ tó yẹn tó máa ń ṣẹlẹ̀ sí gbogbo wọn pátápátá àtàjùmọ̀bí o àtàjùmọ̀bí o. bẹ́ẹ̀ ni àtàlàwọ akálà o kí ló dé tó yẹ pé gẹ́gẹ́ tó yẹn àṣìṣe yẹn á bẹ̀rẹ̀ ni. orí gọ́vnà lọ ti bọ́ra lóbìnrin ti bọ́ra tó ń láwọn tú alex òwò tó ń rìn tó ń gbé kan ṣépè. wọ́n ṣàmárí àṣìṣe yẹn ṣe ní ṣá. orí gọ́vnà Mákindé ni tí ò ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá rí ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá rí pé wọ́n dú èèyàn lọ́rùn lórí live camera kò ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá rí. tọ́ táyì máa ń ṣe live show lélẹ́yìn àmọ́ bí tí ọ̀tọ̀ ní tọ́pìkì tá à ń ṣe yẹ̀yẹ́ là ń ṣe láti bẹ̀rẹ̀ ẹ̀wù bí tá a tún wá já sí báyìí torí ọ̀lọ́ ó mú yẹ̀sì ọlọ́rọ̀ yín mú yẹ̀sì. tó olóyè Sunday Igboho láti borí àjẹ́ láti máa rí ìṣe lọ kọ́ má sọ̀rọ̀ ẹyọ kan tó o bá ti sọ̀rọ̀ wọ́n ti ṣẹ́gun. àwọn èèyàn pọ̀ síbẹ̀ wọ́n ní bàbá wa Ládọjà gbàdúrà fún Sunday Igboho. kò ṣe pé kò ń dolóyè Sunday Igboho pẹ̀lú bí gbogbo àwọn èèyàn ṣe ń sọ wà gbọ́kàn míì tẹ́lòmíì máa sọ ó tó kọ́kọ́ ẹlòmíì kan kí màá yẹn wà nù ilé kó dẹ̀ náà Yorùbá àwọn ò dá sí mọ́ ṣùgbọ́n mo gbàdúrà pé Olúwa fún wọn lórí ọ̀fẹ́ dídákẹ́ nítorí ẹni tó lù wá ti yàn ni wọ́n láti lè rí iṣẹ́ yẹn ṣe. ṣùgbọ́n Ìbà Gani kì í sọ̀rọ̀ ọmọ ológun kì í sọ̀rọ̀ ètùtù ó lè dìde kí Yorùbá kan kó yíyọ ẹni tó Olúwa gbé síbẹ̀ gẹ́gẹ́ bí Yorùbá kí Yorùbá kan dìde kó tako ẹ̀yẹ gbogbo àwọn tó ṣe ìgbẹ̀yìn wọn. orí Mákindé ni wọ́n àtàkì ilé olóyè ó ti get started báyìí. bẹ́ẹ̀ni ìgbẹ̀yìn wọn ò dáa tí Ìbà Gani ìbẹ́tà kan tètè wá bọ́n ṣe máa lọ bẹ̀ tó. ẹ ṣeun gan a nífẹ̀ẹ́ yín gan ni ẹ máa pè sórí ètò wa ò torí tẹ mú jáde yẹn mi ó dìpọ̀ àbí ò dìpọ̀ ṣó kíní àbí ò kíní ẹ̀ ṣe subscribe sí YouTube channel mi mà dáàdì ṣe subscribe sí YouTube channel Yorubawuyi. mo wà ní ìgbésẹ̀ ẹ ti tẹ notification bell yín sí hall. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ mo mọ̀ pé wà program ìgbà tí mo rí pé wà program mo fi join. mo wà bẹ́ẹ̀. ó dìpọ̀ o ẹ ṣeun lórí péjì Yorubawuyi mi sọ pé àwọn ọlọ́pọ̀lọ́ nìkan ni wọ́n wá sórí péjì àwọn tó ní làákàyè nìkan ni wọ́n wá sórí péjì kò kí n sí no ẹ wo Kùdùsì fún yín kódà Ramoni fún yín ẹ bá wa pàtẹ́wọ́ fún bàbá yìí ó dípẹ́ sí i wọ́n ní Ládọjà ti ṣe àdúrà fún Ìgbòho fún àṣeyọrí wọ́n ní Ládọjà ti sọ fún olóyè Sunday Igboho fún àṣàṣeyọrí ẹ bá wa gbóhùn sókè TikTok mo dẹ̀ bẹ́ẹ̀ kẹ́ káwa rójútu ẹ̀rọ àkọ́bá mi. Lo network yín the same thing ló ń ṣe sá o. Bàbá wa tó pọ̀ wá lórí kíní ìgan network wọn the same thing ló ń ṣe. Mo ṣáà ní kí n pè wọ́n wò níbẹ̀ the same thing ní network wọn ń ṣe. Eléyìí dípẹ́ sí ọ̀bí tá a já sí lágbára o. Ẹni sùn bóyá kéèyàn ẹ bá wa gbóhùn sókè. ẹ kú ètò Yorubawuyi. ẹ ṣeun o. ṣe kọ́mẹ́ǹtì nǹkan tí ẹni tó sọ̀rọ̀ gbẹ̀yìn yẹn nǹkan tí wọ́n sọ yẹn ló kàn ó wà lára nǹkan tí mo fẹ́ react sí. although generally gbogbo bọ́rọ̀ yẹn ṣe ń lọ kò sí bí ó ṣe ní máa dùn yàn. mo fẹ́ fún yín ní example kan. ẹ fún àpapọ̀ pàtàkì tó nílẹ̀ ti ṣú. ọ̀pọ̀lọpọ̀ náà wà tí à ń gbọ́ ètò yín tí àwọn díẹ̀ tó ti dá sọ̀rọ̀. ọ̀pọ̀lọpọ̀ ni ò gbé ní ọmọ Nàìjíríà ní máa Yorùbá ni wá ṣùgbọ́n tá a gbé nílùú yẹn. tí àwọn ìlú bíi tá à ń gbé tí a lè sáwá tá a lè forí sí tí ọkàn wa lè balẹ̀ díẹ̀ yìí. tí a máa bẹ̀rù pé wọ́n á kàn déédéé jíyàn gbé tán máa demand ransom. tó máa sọ̀rọ̀ lọ́wọ́ sẹ́yìn. tán bá fẹ́ yan adarí ṣé bó ṣe yan adarí ní Nàìjíríà síbẹ̀ làwọn ṣe yan adarí. ṣe rí nígbà míì a ní problem nǹkan tí ò wá spiritual a máa ń spiritualize ẹ̀. Yorùbá bá wọn ní oògùn ló ní ọjọ́ ìpọ́njú orí ẹni ló lọ́jọ́ gbogbo.
gbogbo wa tí a bá jẹ́ pé a jẹ́ ọmọ Yorùbá gidi a máa mọ̀ wípé àwọn bàbá wa tó bí wa tó jẹ́ pé Ọlọ́run fún ní bóyá oògùn ewé ni àbí oògùn àdúrà ni àbí oríṣiríṣi èyí báwọn ṣe practice spirituality bẹ́ẹ̀ kọ́ làwa ṣe ń practice ẹ̀yìn. Ẹ má bínú ṣe Mákindé tá à ń sọ̀rọ̀ yìí mo like ẹ o ṣùgbọ́n ẹ wo irú personality tó jẹ́ àwọn tó ṣe gómìnà nílẹ̀ Yorùbá lẹ́ni ẹ wo irú èèyàn tó jẹ́ oríjì wọn ẹ wá wo àwọn ìlú tá à ń gbé àwọn tó máa ń ṣe adarí kó tó ní kó tó yá darí níbi kan most of these countries tí ìyá ẹ̀ ò bá jẹ́ ọmọ ìlú wọn tí bàbá ẹ̀ ò bá jẹ́ ọmọ ìlú wọn àwọn nǹkan tó máa là kọjá ojú ẹ̀ àhàn èèmọ̀ kí ká tó rí black person kan kó tó di president America ẹ wo iye ọdún tó take. Now ọ̀pọ̀lọpọ̀ àwọn pípù yìí ìyá kì í ṣe Yorùbá bàbá Yorùbá tá a bá ń sọ fúnra wa pé kíní yìí ò kì í ṣe tribalism ká sọ pé ká máa vet àwọn èèyàn dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn pípù yẹn wọn ò nífẹ̀ẹ́ wa owó ní everybody wá tó fi ń gba ìwà ipò iṣẹ́ nǹkan tó ọtí tá a bá stop ẹ̀ àwọn pípù yìí wọn ní máa dùbù wa tó bá jẹ́ pé fún àpẹẹrẹ bàbá tó bí èmi ìlú ibẹ̀ yẹn ni bàbá àti ìyá mi ìlú kan náà ti wá tẹ́nìkan bá fẹ́ wọ ìlú yẹn láti wá dùbù èèyàn níbẹ̀ mo máa rẹ́dì láti kú torí ẹ̀ kò sówó kan tẹ́ máa fún mi tí mo máa gbà torí ìlú yẹn ìyá jẹ́ Ìgbò àbí ìyá jẹ́ Haúsá ìyá jẹ́ Fúlàní bàbá jẹ́ Yorùbá àwọn Fúlàní wá ń dùbù wa now ẹni tí ìyá ẹ̀ jẹ́ tí ìyá ò kì í ṣara wa ó lè sá lọ sí ìlú ìyá ẹ̀ nílẹ̀ Ìgbò àwọn ọmọ Ìgbò mélòó ló ti aláwọ̀ ẹni tí ìyá ò kì í ṣe Yorùbá tí bàbá ò kì í ṣe Yorùbá tó jẹ́ kó ṣe gómìnà nílùú wọn rí. Ṣé ẹ̀ka bá ní pé kíní yìí ò dáa àwọn èèyàn máa sọ pé yìí ṣe tribalism torí preservation ni torí nǹkan tán time tí ta ní crisis yìí torí irú ọjọ́ ìní òun náà pẹ̀lú èèyàn fi máa ń ṣe irú ẹ̀ sílẹ̀ pé tó fi máa ń ṣètò yẹn sílẹ̀ pé àwọn tí tó jẹ́ pé fún àpẹẹrẹ téèyàn bá fẹ́ di citizen láwọn ìlú wọ̀nyí wọ́n á ní kéèyàn pledge oath allegiance kéèyàn tó pledge yẹn wọ́n á kọ́kọ́ farabalẹ̀ wọ́n á wò dáadáa citizen lásán nìyẹn o kì í ṣe pé èèyàn fẹ́ contest fún òṣèlú fún ipò. Now àwọn táwa fún ní agbára lórí ọba gómìnà ní agbára lórí ọba àwọn tí ò ní allegiance kankan tó yẹ pé bàbá wọn kàn wá ọ̀pọ̀lọpọ̀ náà fífò yìí wọn gbé nílùú wa rí ìyá lè má jẹ Yorùbá bàbá lè jẹ wọn kàn ṣá bàbá tí ò tiẹ̀ ráyè tí wọn tó tọ́ wọn tó ó lè jẹ́ òun ní Yorùbá now ọmọ òun gan wọn rí ìsẹ̀ nílùú yẹn wọn rí ìsẹ̀ ní state yẹn ó gbé lamẹ́ríkà gbé ní kíní kan owó káàkiri ẹ wá gbé sí ọba náà gbogbo àwọn look and clean ní state yẹn kò mọ́ àwọn gbogbo method tó yẹ pé àwọn bàbá wa tó fi ja ogun nígbà yẹn tó fi ṣẹ́gun bàbá ò sọ fún ìyá ò sọ fún ẹ wá ní pé kán wá wà nípò àwa ń tanra wa jẹ́ under spirituality oògùn ló lọ́jọ́ ìpọ́njú orí ẹni ló lọ́jọ́ gbogbo ṣe gbọ́ nǹkan tí mo sọ. à ń gbọ́ yín sà. ṣe rí kọ́nà kó ṣàánú fún wa ní èké ti dáyé àṣà àti dápòmù irọ́ yìí ọlọ́màjẹ irọ́ yìí ló máa pa wá I'm telling you the truth. irọ́ burúkú tá à ń pa nílẹ̀ Yorùbá àfi tá a bá stop ẹ̀. irọ́ èwo sà. ìdí tó fi sọ pé òun ò fẹ́ kán wọ̀ lú o ní ẹ lọ wo dáadáa wo lórí sí ìbọn ẹ máa yẹn bàbá àti ìyá ẹ̀ nǹkan tán kọ́ ni ó mọ̀ pé kò síbi tóun lè lọ tí ìlú òun bá dàrú kò ní bóyá kì í ṣe bóyá kó sá lọ sílẹ̀ Haúsá kó níbẹ̀ níyàwó ti wá ìdí nìyẹn tó fi fẹ́ kú torí ìlú ẹ̀. Àwọn olóyè àkọ́kọ́ tẹ́ sọ tẹ́ ní Mr. Gani Adams ẹ jọ ẹ sọ fún àti ìmọ̀ oríjì máa ní ìfẹ́ mi ò believe pé máa ní ìpè àwọn bàbá ìpè Yorùbá ni wọ́n mi ò believe rẹ̀ ọ̀dí tá a bá stop àwọn irọ́ burúkú tá a wà ní àwọn oògùn tá à ń sọ yìí àwọn mo lálàá mo lọ sí ìgbà kan ní bàbá láyé fún àpẹẹrẹ nígbà tó bá ń àwọn àgbààgbà tó bá sọ ìtàn Babalọ́lá fẹ́ sọ ìtàn ilé tá a rí láyé Ọbádàrẹ tó ṣẹ̀kú a rí àwọn story yẹn nígbà yẹn wọ́n máa sọ fún wa pé Awólọ́wọ̀ gan lọ sọ́dọ̀ Babalọ́lá sòótọ́ fún Babalọ́lá rẹ̀ ní gbowó lọ́wọ́ ẹ̀ ìdí ni pé àwọn méjèèjì ìjìnlẹ̀ ọmọ Yorùbá ni wọ́n mọ̀ pé tí ìlú bá bàjẹ́ àwọn máa ní problem. So bàbá wa ọ̀rọ̀ tí bàbá wa torí time spirituality ẹni sùúrù torí time spirituality time sọ ìtumọ̀ ọ̀rọ̀ tí bàbá wa yẹn tó sọ délẹ̀ against àbí pé kò lè jẹ́ pé spirituality nìkan tó ń dá wọn láàmú. à ń tanra wá jẹ ni. ẹgbẹ́ èèyàn wa ọ̀rọ̀ tí bàbá wa tàkọ́kọ́ yẹn sọ àti ọ̀rọ̀ tí bàbá wa ilé yìí sọ èwo lẹ support àwọn ní number one ẹni sùúrù number one ti sọ̀rọ̀ number two náà tó sọ̀rọ̀ yìí ẹ bá wa kọ one àbí two ta lẹ support number one ẹ̀yin support bàbá wa
a fún yín ní 1 minute sí sà because people believe àwọn táwọn believe pé spirituality ó lè ṣẹlẹ̀ pé kó jẹ́ bí ègún ìran. gbogbo nǹkan tó ń sọ lóyún anything tó bá sọ òótọ́ ni. ó dà bàbá wa ṣé ẹ believe pé Sunday Igboho nígbà tó wà lẹ́yìn odi yẹn tí àwọn ọmọ Yorùbá ń jáde fún ó gbowó Sunday Kútọnu Sunday Ọ̀kọlà Sunday kínní kan tí wọ́n ń bọ̀tà fún ẹ believe pé tó bá ṣépè nígbà yẹn ó máa ṣẹ lórí gbogbo wọn Yorùbá. tí Sunday Igboho bá ṣépè nígbà yẹn ó máa ṣe nítorí pé olóòótọ́ ni kì í ṣọ̀rọ̀ spirituality o. Spirituality náà nìyẹn àbí kí ló tún pè ní spirituality. ẹgbọ́ point ni ẹjọ́ ẹgbọ́ point ni ṣe rí i pé ká ní pé kí ẹnìkan kó lọ bẹ́ẹ̀ nìkan kan gbàdúrà kí nìkan Sunday Igboho kó tó di pé ìjọba Buhari kó tó máa le ẹ̀yin sọ fún mi pé Buhari ò ní máa fi owó bẹ́ẹ̀ pé kó pẹ́nu ẹ̀ mọ́. Buhari ti fowó bẹ́ẹ̀. bàbá wa tí Professor Banji Akintoye ṣé wọn ní máa fowó bẹ́ẹ̀ ṣùgbọ́n torí àwọn pípù yìí wọ́n mọ̀ pé ìlú wọn ni kínní wọ́n mọ̀ wọ́n fẹ́ gba ìlú wọn mọ́ wọn lọ́wọ́ ni torí pé wọ́n ní divided loyalty torí pé wọ́n mọ̀ pé that is the only thing they have. Ọ̀dà ẹ ṣe ń gbọ́ bá wa. ẹ má bínú ẹ jẹ́ kí n sọ kankan fún yín ẹ má bínú fún nǹkan tí mo sọ ọmọdé nílé o. ní sókè gbọ́dọ̀ náà mọ ìṣòro. ṣùgbọ́n bàbá tó bí mi ó mọ̀ nípa ìwé àgbà olóyè ni wọ́n nígbà tó wà láyé. wọ́n dẹ̀ máa kọ́ wa láwọn kankan ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló jẹ́ pé tí ẹ bá wò ó kó tó di pọ́n ṣoògùn fún anybody wọ́n á kọ́kọ́ wo òótọ́ wọ́n kọ́kọ́ tẹ́nìkan ọmọ kan bá wá tó fẹ́ gba kinní kan wọ́n á wo ifá pé kinní yìí tá a bá fún ọmọ yìí the future ṣe kò ní fi dàlú. now wọ́n á wo loyalty. ẹ bá wa lo 1 minute ta ọjọ́ ti lọ ọlá sànádàdé lágbára Ọlọ́run. pọ́ǹtì tèmi fàyọ̀ ń bẹ̀ ni pé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń pè ní spirituality yìí òótọ́ ló sọnù láàrin wa tá à ń jìyà ẹ̀. olóyè Sunday Igboho òótọ́ ló lò ní bàbá kí òótọ́ wọn yẹn lọ́ máa ń gbádùn àìwòye àwọn èèyàn tó kú lẹ́yìn máa yẹn tó sọ ẹ̀mí wọn dànù tí ò bá sì pé òótọ́ inú ṣe wọ́n ní gbowó ni. now àwọn dẹ̀ decide pé àwọn fẹ́fẹ́ mi wọn sílẹ̀ torí kinní yìí ó mọ bí sọ pé tá a bá ń dárúkọ spirituality ẹnìkan máa gbàdúrà fún yín ká bá gbàdúrà fún yín torí yín ò bá rọ̀ mọ́ ńkọ́ tí irọ́ bá wà nínú yín àdúrà yẹn ò kì í gbà ara àwọn àgbàlagbà wọ̀nyí tó ń gbàdúrà lóríṣiríṣi tó ń lo àṣẹ fún yẹn wọ́n á fi àṣẹ gbàdúrà fẹ́ nìkan àdúrà yẹn ò dẹ̀ ní mọ́ létà náà wọ́n á pa ìpadà pé kí ló ṣẹlẹ̀ nǹkan tá a ṣe fún yà ṣe fẹ́ lómi ìgbà náà rí i pé irọ́ wà nídìí ọ̀rọ̀ ẹ̀ ẹrù wa irọ́ ti pọ̀ dùn bẹ́ẹ̀ àwọn pípù yìí àwọn tá a fi ṣe olórí wa nílẹ̀ Yorùbá wọn kì í ṣara wa Gani ò kì í ṣara wa olóyè Sunday Igboho ọmọ ilé ni mo sọ without apology ìyàtọ̀ tó wà láàrin wọn ni òótọ́ yẹn ni òótọ́ ni ìyàtọ̀ tó wà láàrin wọn Sunday Igboho anywhere tẹ́ bá rí ní àbúrò tẹ́ bá rí anywhere ẹ̀yin kan máa rí pé máa yí iṣẹ́ ọmọ ti lé ni olóòótọ́ ni tí láìsí òótọ́ yẹn gbogbo àdúrà tá à ń sọ gbogbo àwọn spiritual college bàbá Ládọjà tá à ń sọ yìí bàbá Ládọjà ẹ mọ èèyàn tí bàbá jẹ́ from the beginning ṣe rí kí bàbá yẹn kó gbégbé ayé show off rí ẹ máa mọ̀ pé every time lẹ máa mọ̀ pé máa yí iṣẹ́ kò séèyàn tó pé ṣùgbọ́n máa yí olóòótọ́ inú ni orí ló jà fún òótọ́ inú ló yọ so no matter how we talk about ẹnìkan gbàdúrà fún ẹnìkan tó bá gbàdúrà fún ẹ kò lè mọ ìtura bá ti pọ̀ jù. ẹ ṣeun gan bàbá wa adúpẹ́ ṣeun ẹ ṣe gan ẹ bá wa pàtẹ́ fún bàbá wa yìí náà lórí iṣẹ́ Yorùbá tá a bá mú tọ́pìkì kan wá ẹ dẹ̀ make sure pé ẹ mú tọ́pìkì yẹn báyìí ẹ twist ẹ báyìí ẹ máa yọ agbádá bùbá gèlè fìlà ẹ máa yọ jáde nínú péjì Yorùbáwùyí ẹ bá wa láìkì ètò ìgbẹ́ ṣe ń wo o ẹ bá wa share ètò yìí o ó ti di kíní máa ń fà á já o ó ti di kíní máa ń fà á já bí tá a dé dúró báyìí tá a já sí báyìí mi ò mọ̀ báyìí ó dà pé ọ̀tọ̀ ṣòtà fẹ́ ṣe orí Ọ̀yọ́ àti Ìbàdàn la padà já sí a sì pè yín ẹgbẹ́ kọlù òfìlà yín bí ẹnu ẹ̀rọ tó bá ti pè tó bá ti gbé kọlù alábàámusa ni TikTok kí la fẹ́ ṣe sí báyìí gbogbo ẹni tẹ́lá lórí TikTok lẹ́ni nọ́mbà mi lọ́wọ́ ẹ pé ọgbọ́n ti pọ̀jù lórí péjì Yorùbáwùyí o àwọn ọlọ́gbọ́n náà máa wà sórí péjì Yorùbáwùyí ẹ tẹ́lá lórí TikTok gbé lẹ́ni nọ́mbà mi lọ tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ dákun ẹ pè sórí fóònù ẹ dákun bó la já sí báyìí ibo la já sí báyìí gbogbo kí sí lórí àwọn Ìbàdàn àtọ̀yọ́ bó la já sí ẹ bá gbóhùn sókè. àti mi Yorùbáwùyí mo kí bàbá mi Sunday Igboho bá bínú tó bá ṣépè pé á ṣe òwe mẹ́jà tó ra wa. tí Sunday Igboho bá ṣépè pé á ṣe. ọmọ máa ràn lọ láéláé ni wọ́n sọ yẹn kò gbọ́dọ̀ ṣépè fún Gani Adams kó máa ṣe òótọ́ lọ́mọ sọ fún nítorí inú kan ló fi ń lò ní ọ̀rọ̀ tèmi o tẹ bá wò ó dáadáa bàbá Ládọjà mo sọ lẹ́ẹ̀kan mo ní kí wọ́n ti gbàdúrà wọ́n ṣe ìwé bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ bá bẹ̀ lọ́wọ́ wò ó máa sọ fún bàbá ìmọ̀ gbàdúrà fún pàṣẹ àṣeyọrí iṣẹ́. I'm sorry to do this o Gani Adams ó wà kọ́kí
and it's not kò respect anybody kò mọ̀ pé nìkan jù òun lọ. alẹ́ ọ̀rọ̀ kára sọ fún yẹn ó jẹ́ ó bò ó lójú. and until wá gbé dẹ̀ wálẹ̀ ẹ wò ẹ má bínú bèrè ọwọ́ ẹ lọ́wọ́ ẹnìkan tó súnmọ́ fún Ìgbòho tó wà ní pé kò sẹ́mọ tí ó lè respect tó bá dẹ̀ tẹ̀ ó máa ní má bínú ọ̀rẹ́ má bínú àbúrò má bínú but you can never hear from Gani Adams pé mo tẹ̀ má bínú. ó tẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbogbo tó ṣe ń ṣẹlẹ̀ sí ní Ìbàdàn yẹn gangan ẹnìkan tó tẹ̀ ìkan náà àwọn ọmọ ẹ̀ tó tẹ̀ gbogbo ojúbọ 50 million ń gbà lọ́wọ́ Tinubu ṣùgbọ́n sọ fún ẹni pààrọ̀ join ní Màrúgundádé ni that is the truth. Then ìgbà Tinubu náà how come Tinubu á bí Gani lọ́mọ Gani Adams is still in his 50s kò sí wọ 60 náà. Tinubu á jẹ́ bẹ́ẹ̀ ni. wọ́n ló pe Tinubu ń bọ̀dá mi bọ̀dá wa. àbí kí lẹ sọ pé ó pe Tinubu. èmi wo program yẹn bọ̀dá wa yẹn. bọ̀dá wa yẹn. torí kò support Obi. I mean it's madness. ìgbéraga sọ́lẹ̀ ni o. ìwò never rí olóyè Ìgbòho kó sẹ́ pé kó yájú sí kó bá yájú má bẹ̀yìn. ó máa bẹ̀bẹ̀ ó máa jẹ́. tẹ bá pé ìmọ̀tẹ́ ọmọ kékeré tó bá yájú sí àbẹ̀. bẹ́ẹ̀ ni olóyè bàjẹ́ yọkan yẹn. jẹ́ sẹ́rí ìkan tí nọ́mbà wà ń sọ lẹ́ẹ̀kan yẹn tí bàbá Ládọjà jẹ́ ọba kábíyèsí ọba Ládọjà tí Ṣèyí Mákindé ò bá lọ bẹ̀ ó máa ṣe ẹ̀sìn gidi ẹnu tọrọ yìí tí gómìnà Ṣèyí Mákindé tí ò bá lọ bẹ̀ ó máa ṣe ẹ̀sìn gidi ẹ̀sìn tó ju ẹ̀sìn lọ. mi ní pọ́ fún mi torí ogun á dìde sí lọ́nà tí ó lérò jẹ́ ẹnikẹ́ni tó bá gbójúgbóyà tó ń bínú obìnrin àtọ́kọ̀ tó gbéjáde nínú obìnrin tó bá gbógun ti Sunday Igboho lágbára Ọlọ́run. wọ́n ní 52 ní Gani. ẹnikẹ́ni tó ń kó jẹ́ ni torí that the Sunday Igboho is doing something great. Is doing something great ní pọ́ fún yín. ìrìn tó rìn ìkọ́ kì í kéjò ó máa lọ́mọ máa bọ̀ ni ó máa lọ́mọ máa bọ̀ rí ni owó ayé ò ní mu ẹjọ́ mà àwọn sábà gbé dáadáa ó ń bá ti ń sọ ẹ bá wa bá olóyè náà sọ̀rọ̀ sùúrù tó ní Ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ o Ọlọ́run máa fi kún ní ìmọ̀ òye tó máa fi wúlò jẹ́ èrò ẹkùn Ọlọ́run máa fún kún then ẹ bá bá sọ àwọn tó bá jẹ́ kìíní ẹ̀ ṣe yẹn torí alábọ̀dé máa wà láàrin wọn náà o ẹ má jà túnra wa ìyẹ alábọ̀dé máa wà láàrin wọn o àwọn kan no matter what they still be loyal to Gani Adams irú ti dàpọ̀ wọn ṣàpọ̀n o kó lóye bá wá fún wọn ní ọ̀dà ìwé kò ń ṣe gbogbo fídíò kó máa gbé jáde tó wọn bá ti rí tí ó bá fọwọ́ sí ẹni tó bá gbé jáde wọn yọ kúrò yes kó máa trust ẹni tó bá ti gbé tí ó bá ti fọwọ́ sí wọn yọ kúrò kí ẹ mọ̀ pé àṣeyọrí ètò ṣe olóyè sí gbẹ̀yìn yìí ìpariwo síta o lẹ́yìn àṣeyọrí ẹlẹ́sìn wa tọ̀rọ̀ inú mi dẹ̀ dùn fún yẹn I'm happy even when I was hearing the news mo ń gbọ́ káàkiri ni olùwádẹ ṣe I'm happy with him ọwọ́ ìtọ́sí rògbò kò ní lọ́lẹ̀ láéláé ojú òní ti o ojú òní tẹ̀yìn náà o àṣẹ àti gbogbo wa kàmí bọ̀dá àdìsá náà kẹ́ẹ̀dé ojú òní tì wọ́n o. bọ̀dá àdìsá gan wà lórí sí òyìn wọ́n ti ń bú mi látẹ̀kan lórí TikTok. èyí tó máa fi tọ́jú yín agbára tó máa fi tọ́jú Ọlọ́run nígbà lọ́wọ́. àṣẹ o ọkùnrin yìí ló fi tọ́jú obìnrin Ọlọ́run á fi fún un. àṣẹ iṣẹ́ èèyàn pé mọ́tò pọ́tàrà ilẹ̀ kóra yín kò lórí péjì mi. mò ń bọ̀ ní Yorùbá mo rí ní Yorùbá kò sí wàhálà àwọn ọkùnrin wọn ò dá wọn sọpọ́ọ̀tì ara wọn ni. ẹ bá mi wọ́n bèrè nọ́mbà mi lórí TikTok nọ́mbà mi +1718502057 WhatsApp nìkan ẹ lè máa bọ̀ lórí YouTube nọ́mbà mi wà lórí YouTube tó ń lọ báyìí ẹ máa bọ̀ lórí YouTube Yorùbá.